muhimu jama'atu ahamu ni ta sọ̀rọ̀ jama'atu ahama famata òun tó wá kú mata mitata jahiliya òun tó kúkú aláìmọ̀kan ikú àìmọ̀kan ló kú sí ẹ ń bá yakú lábẹ́ amiru mùsùlùmí amiru mùmíní lágbàáyé àbí khalifatu mùsùlùmí òun tó ti kú kèfèrí gbólóò yẹn kọsáyé láti sọ tó dó wa man qatala tata rọ́yàtì asabiyya ẹ ń bá ń jà lábẹ́ àṣẹ àṣẹ tiẹ̀ ń ṣe tèmi ìmọ̀tara ẹni nìkan ìjà fún tẹ́ni ẹni nìkan tí ọ̀kan tẹ̀lómi àfa yakidobu lè asabiyyatin aw yad'u ila asabiyyatin kẹ́pẹ́ nítorí tèmi sáni nítorí ẹ̀já ìnísìn nítorí ẹ̀bínú sẹ́ni tí ń bínú sí nítorí ẹ̀yọnu sẹ́ni tí ń yọnu sí òun tọ̀hún àwọn yà ń sọ̀rọ̀ asabiyya àbí ń sànàṣe fún ìtọ́jẹ́tara ẹ̀ nìkan gbọ́dọ̀ asabiyya kọ́ sáyé wa fakotila wọn apá sórí ẹ̀ wọ́n pa sí orí ẹ̀ fakitlatuhu jahiliyatun pípa rẹ̀ ká pa sórí jíjà fún jahiliya ni rawahu Muslim hadisi sahih Muslim hadisi ọ̀parí o hadisi ẹ̀kú jùlọ ẹ̀ lọ àdàbò ni o ìyẹn sì ni àyà tí gbogbo àwọn àfáàtì ń wá Suratu Ali Imran àyà 103 sura kẹta àyà 103 wọ́n á gbé ẹ̀jẹ̀ واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. àwọn àfa mẹ́ta ló ti tu fún wa èmi ò ní túmọ̀ rárá orí ẹ̀ láyà ń forí sọ ìyẹn ló fà á tí bàbá wa Sheikh Abdulaziz bin Abdullah bin Abdulrahman bin Baz rahimahullah ta'ala tí wọ́n sọ̀rọ̀ Majmu' Fatawa tiwọn al-Mujallad al-Thalith volume 3 wípé èyíkéyìí jama islamiyya àbí jama'atu islamiyya tó bá wà nínú ìlú kan tó ẹ pé ìpè wọn ila al-kitabi wa sunna ni fàyà jama'atun wahidatun la jama'at tẹ́tẹ́ al-kitabi wa sunna máa ń pèpè sí jama ìyọkóso níbẹ̀ kì í ṣe jama'at jama sunna wal kitab jama isatu bi wa ikomatu sunna jama tadabur muslimin jama tu burhan jama tu khatu al-islamiyya al-amiyya jama tu ta'awun jama tu kemika gbogbo jamaati tẹ́tẹ́ ila al-kitabi wa sunna bani jama ìyọkóso lani Allah jama iti baba ibn Baz winu iti lajẹ to daima ifta Saudi Arabia ta winu ìyẹn la ṣiṣẹ́ photocopy ẹ̀ ń jọ sí wàásì tàbí ọmúnú táwọn yẹn rà sẹ́gbẹ́ tí mẹ́mẹ́rù àbẹ̀tí ọba kàlókùn ti mẹ́nu ẹnu èmi tí mo sì ní tí àtà photocopy náà rì mọ̀mọ́ ti mẹ́mẹ́rù dáadáa tó gbé mu ti kà mo sì tún kó wọn wá lónìí náà wọn bẹ́ẹ̀ tó sí torí abalẹ̀ ní tí ó sọ pé kò rí bẹ́ẹ̀ jẹ̀mẹ́ ẹ̀yọ kò sórí gbogbo jẹ̀mẹ́ àti mẹ́lẹ̀ ìjẹ̀mẹ́ ẹ̀yọ kan ni tó yẹ ká àlùkìtà wọ̀ sọ́ra torí pé tẹ́lẹ̀ wífẹ́ nìkan lè wọ́n náà wí ìtọ́ wà wílẹ̀ mi náà wí kí á ní yàtọ̀ wa ibi tá a wà ibi tó lọ́wọ́ ní kẹ́ni kọ̀ọ̀kan wà ló ṣe sábà bí tó kọ́ ìyàtọ̀ kò ní wàhálà kankan nu ìyẹn ló sì fà tí àti alájẹ Ahmadu náà kékeré wọ́n tó lọ́yẹ̀ kájẹ Ahmadu ti àmì kọ́lọ́ba sáré tí àtàn náà kékeré ẹ̀ kan tí orúkọ tí a ní pé jama'atun wahidatun la jama'at ìtísí gbogbo àwọn àfáàná àgbáyé tẹ́ẹ̀ka àgbáyé náà sọ̀rọ̀ ló tẹ́ àwọn pé gbogbo jẹ̀mọ́ ti bá ń pèpè lọ sí ojú ọ̀nà táwọn sáláfì sọ́ọ̀lì pèpè sí jẹ̀mọ́ ẹ̀yọ̀ kòsò yẹn kọ́dà bí wọ́n kọ́ rẹpẹtẹ gbogbo wọn bá jẹ thousands jẹ̀mọ́ ẹ̀yọ̀ kan lẹ́rí ìtí bẹ́ẹ̀ náà ń tẹ́ ọ̀nà ó sì bẹ́ńtò sí ìlú ńlẹ̀ torí jíjí lọ́mọ sọ pé ó tètè mú ńlẹ̀ lẹ́ẹ̀kan torí sì láti wá tì í ẹlẹ́ẹ̀kẹrin tó dójú ṣe jama'a islamiyya òní tawjih islam bi tariqatin kamilatin mustanada fi dhalika illa al-Qur'an al-karim wa sunnah an-nabawiyya la ziyadata fiha wala naqs biha ẹlẹ́ẹ̀kẹrin òní
tawdi kí ni jẹ́ tawdi wadduha yuwaddihu tawdihan ká ṣe payá nǹkan tó lè rú yẹn lójú tí ò yẹ ọ̀pọ̀ èèyàn ẹ sọ lọ́nà tí ó gbà yé ẹ sì payá ẹ̀fẹ́ ni tí ò yé kálí mọ́ ti ń jẹ́ ìsìláàmù. iṣẹ́ ìjẹ̀mọ́ òun ni pé bisikọti àṣìgbọ́ àìgbọ́yé ẹnbẹ fún àwọn mùsùlùmí tá a rò pé àwọn àti amadíà nǹkan kan náà mùsùlùmí jọ níwá pàápàá jọ ẹ má tẹ wá rọ tọwọ àbára wọn sáásí tani jamaatu ahamadiya the true Islam bẹ́ẹ̀ sì ni the false Islam the fake Islam ni iṣẹ́ ọ̀yáwó èèyàn tàbí lọ́pọ̀ wọ́n ṣe mùsùlùmí iṣẹ́ àwọn jama ní kọ́kọ́ là yáwó èèyàn kí ni ààyè tí ń bẹ níbi tọ̀rí kọ́ ọgbà tọ̀rí kọ́ àwo tó fi tẹ́ ọlọ́ọ̀lọ́ tó ti sí ọ̀rẹ́ ẹ̀sán mílẹ̀ tí ń ṣe lánàá ààyè òní bẹ lára ẹsẹ̀ jamaatu ìsàmìyà ni kẹjẹ káwọn aráàlú ọmọ káwọn bá kó sínú páńpẹ́ tó ń pẹ́ èyí ó sọ pé sẹ́lẹ̀ ó sì lọ wọlé tí èyí jẹ́ sẹ́lẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run nígbà yẹn pé àwọn onítọ̀rí kọ́ àwọn èèyàn lọ síbi sàárè wọ́n gbọ́dọ̀ fún àbàbá tí ń bẹnu sàárè ẹ máa lọ tàwa fún sàárè ẹ máa lọ képe sàárè ẹ máa lọ foríkalẹ̀ fún sàárè tó o kẹ́ ń bá ṣe rẹ̀ ó tó ti di mùsírìkù iṣẹ́ ìjọba ìsàmìyà ó ní kẹ́ ẹ má dàkẹ́ ẹ jẹ́ tí ó yáwó èèyàn jẹ́ ó yáwó èèyàn lọ́tọ̀ lọ yìí olùkọ́ adákẹ́ ilẹ̀ tó ọ̀rà ń jò ní ọ̀rà alẹ̀ 45,000 naira àwọn ilẹ̀ tó talẹ̀ rẹ fẹ́ lómi ọmọ ń jà lórí àti balẹ̀ rẹ padà ìsáàmù ló ń wò ó rẹ pé bí ọba bàjẹ́ kàn ìwọ ọmọ dúkìá tiẹ̀ dáàbòbò tọ́lọ́ ní ọkọ̀ ọlọ́wọ́ bí ájọ́ ọ̀dájọ́ ọgbà lọ́yà tó yà lọ́kọ́ tù torí 45,000 naira ìsáàmù làwọn yẹn sì ń kókó pé gbogbo lórí mọ́lẹ̀ yìí tọ́fẹ́ parẹ́ yìí tí wọ́n náà wá tún bá wọn dásà pé bó ṣe wù ní àṣemọ̀lẹ́ ẹni wọ́n ṣe sáàmù bá ṣe wù yẹn o. إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللائنون ọlọmọdé bí ajẹsí kẹrẹ o àáfà àtijọ́ rọ́ìdù bùnú abdulhadi inú tí àtijọ́ mumeratul haq òun náà mẹ́ntòsí ìdí mẹ́ta ni ìdí alákọ̀ọ́kọ́ rẹ̀ òun ni ibi tó ti sọ̀rọ̀ al-mujahada wa ibi ojú sẹ́sìn ọlọ́run bàbá yẹn sọ ọmọkùnrin tèrè ó ní lónìí tá a wà nínú rẹ̀ yìí jama'atu izalatu bid'a wa iqamati sunnah ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ ìkan jama yẹn púpọ̀ lónìí tá a wà nínú rẹ̀ yìí àwọn wasailu dáwà àná yàtọ̀ sí wasailu dáwà lónìí àwọn irinṣẹ́ ọ̀nà tá a tọ́ tá a fi pépè lánàá ó ti yàtọ̀ sí tòní tẹ́ ẹ bá ṣe tànà ẹ fi tòní kún o gbogbo jama'ati ìsàmìyà wọn gbọ́dọ̀ làkàkà lórí pé ká máa tẹ ìwé jáde irú ẹni tálà jámúdù lábàlẹ̀ kan àwọn tí àkàwọ̀tọ̀ yẹ ká tún sédè wa ní àtúnṣe Yorùbá àtúnṣe òyìnbó tí ó wà àwùjọ wa wá táwọn èèyàn lè rí òdodo ní ti ń jẹ́ Islam agbọ́dọ̀ máa ṣe irú èèyàn á máa fán kọ́dà bó ṣe pamphlet olóyìnbó méjì tójú tẹ́yìn nìkan lèyẹn lè kọ́ nǹkan lé lórí nípa àkídà ẹ̀tẹ̀jáde ẹ̀kọ́ nǹkan jáde lórí tawhidul asma wa sifa bó ṣe pọ́lọ́ nìkan lágbọ́dọ̀ máa ka àgbọ́dọ̀ pé yá rọ́kọ̀ yá hílù àbí nǹkan yá ṣàdàbà bílù bó ṣe pé yá Allah yá Rahmanu yá Wahhabu yá Razzaqu lágbọ́dọ̀ wí ẹ̀kọ́ nǹkan jáde lórí ẹ̀ ojú méjì lásán ẹ̀ máa fún àwọn èèyàn lù kọ́dà bẹ́ẹ̀ afẹ́ tẹ̀mọ́ta 10 naira ẹni ọ̀rọ̀ nítorí fún gbogbo aláyà tí lọ́rùn ń rèé 10 naira àwọn èèyàn máa mú tẹ́lá kọ́dà bí òwúlò fún ọkọ̀ kọ́ra náà kó lọ wo ti mẹ́nu ẹ̀ nítòsí wúlò ní mẹ́nu ẹ̀ ìwé pẹ́lẹ́pẹ́lẹ́pẹ́ ẹ̀ máa ṣe jáde ìwé téèyàn lè ta 50 naira tó gbogbo yẹn yóò lè ra ìwé 100 naira tó gbogbo yẹn yóò lè ra ẹ̀ máa ṣe jáde dáwà gbọ́dọ̀ gorí rédíò lọ dáwà Izalatu Bid'a wa Iqamatu Sunnah àwọn èèyàn tó jẹ́ ọmọ àrèwá tí ń gbé Ìbàdàn wọ́n wá bùkátà sí kí ìzálà bẹ̀rẹ̀ wá sí lórí rédíò ilẹ̀ Yorùbá lédè Haúsá táàbà tún rédíò Nàìjíríà Kaduna àgbọ̀wá sí Haúsá táàbà tún rédíò Sókótó àgbọ̀wá sí Izalatu Bid'a wa Iqamatu Sunnah olóyè ẹgbọ́dọ̀ bẹ̀rẹ̀ wá sí lédè Haúsá ní rédíò wa ní Premier FM ní ọ̀jẹ̀ ní o ohun ẹ̀rọ ọ̀jẹ̀ ní o
amúlùdún rẹ̀ ọ̀jẹ̀ ní agbọ́dọ̀ bẹ̀rẹ̀. tọ́ ìṣẹ̀dé. ọjọ́ 30 minutes lẹ́ẹ̀kan lọ́sẹ̀ 156,000 naira ní amúlùdún for 30 weeks 156,000 ẹni kò sóní òfò ẹlẹ́ni dókò ìlàlẹ́ yìí. wọ́n á sì gbọ́dọ̀ máa lọ àwọn road safety corps tàǹbẹ̀lẹ̀ orílẹ̀-èdè wọ́n ní àwọn wọ́n sì gbà wọn dé Ìbàdàn ni kò tí ju oṣù mẹ́ta lọ oṣù méjì ní sinadé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gbọ́n Yorùbá wọ́n ní bí fúnṣọ àṣẹ ń káwọn la tó tà wí àwọn ọ̀gbọ́n tà wí ẹ bá àwọn nìkan tí wọ́n tún sáwùsáwù àti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o àwọn èèyàn lọ sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn làwọn bẹ́ Yorùbá pé ká máa sọ tá à ń sọ lọ́n Yorùbá wa ó fi hàn pé àwọn èèyàn bẹ́ẹ̀ lù tí wọ́n bùkátà sí ká máa gbọ́ wá sí. bẹ́ẹ̀ ni gbogbo jẹ̀mọ́ ẹ̀ gbọ́dọ̀ lọ special program ìbáàjọ́ ìṣẹ́jú márùn-ún àwọn amọ̀ra program ìṣẹ́jú márùn-ún lọ àwẹ̀ ìṣẹ́jú márùn-ún ní rédíò Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí Premier FM ìṣẹ́jú márùn-ún 4,500 naira ni ìṣẹ́jú márùn-ún sì ní ìṣẹ́jú márùn-ún tán ìṣẹ́jú mẹ́ta àbọ̀ pọ̀ tán ìṣẹ́jú mẹ́rin lẹ́ẹ̀ lò ṣùgbọ́n tẹ bá mọ̀ ló wà ńlá ẹ sọ̀rọ̀ sáà ti kọ́ àyà kan àtàdísì kan kí àyà ṣàlàyé mádìsì tẹ̀lé ọlọ́jà gbọ́ ìjùbá òdì lọ́la agbára Ọlọ́run ó ti parí ó ti tó máa wí báwọn ó ti tó báwọn lójoojúmọ́ ìṣẹ́jú márùn-ún ìkọ́ ọmọdé ti gbọ́ àwọn èèyàn kò ní jẹ́ pé orin náà fi gbogbo ojú ayé bọ́ dáwà orí rédíò yóò máa lọ ẹgbẹ́ tó bá lọ́wọ́ dáadáa dáwà orí tẹlifíṣàn yóò máa lọ ẹgbẹ́ tó bá lọ́wọ́ dáadáa wọ́n mọ rìkọ́ọ̀dù kíní tẹ́ gbé kalẹ̀ yìí gbogbo wọn àti sáwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan ṣe kútùbà àjímọ̀ torí náà fòtò bá ń lẹ̀ Yorùbá kútùbà àjímọ̀ ní Papua New Guinea talọ́mọ orílẹ̀ èdè Papua New Guinea ibẹ̀ làwọn ajínigbé kálí abdulrasisi wà wọn bẹ́ẹ̀ lébàá ìwọ́n àlọ́dídé wọn Nàìjíríà wà lólé fún wọn àwọn ní ìmáàmù Papua New Guinea lẹ́gbẹ̀ẹ́ Australia Papua New Guinea wákàtí mẹ́ta lọ́la Papua New Guinea àti Australia láàrin fa ìwé Pacific ní Papua New Guinea kútùbà àjímọ̀ tààrà ajínigbé kálí abdulrasisi bá ṣe ní ọdún kan tó bá di ọ̀sẹ̀ kejì lẹ́yìn tọdún parí báyìí tába ṣe léyà tán ogúnjọ́ lẹ́yìn iléyà ọ̀sẹ̀ tó bá tẹ̀lé báyìí wọ́n tẹ̀ jáde ní ìwé ìrìn tí gbogbo ara Papua New Guinea ọmọ ra kútùbà ọdún kan àwọn àṣẹ kútùbà kẹ́ńgbẹ́kẹ́ńgbẹ́ lọ tẹ́tẹ́ bí a ṣe sílẹ̀ parí sí. ara tẹ àwọn ẹgbẹ́ ìṣàgbọ́dọ̀ máa ṣe tí a fi fi tẹ́tẹ́ wà lápá láwùjọ ìkànnì ẹnu olóyè tìjú lẹ́gbẹ̀ẹ́ mi ẹlẹ́ẹ̀karùn-ún fáwọn ẹgbẹ́ Islam tá a bá kóra wájọ bá ṣe kóra wájọ yìí nínú ẹgbẹ́ kan tí wọ́n pàdé báyìí tó láàṣẹ gẹ́gẹ́ ní àsìkò wákàtí méjì mẹ́ta lọ́sẹ̀ tí àwọn àfa àtọ̀dáńgájá nínú ẹgbẹ́ wọn tí wọ́n mọ̀ sí tẹ́lifíyà tó watershed àtẹ́lifíyà watershed ìtọ́ yẹn sọ́nà ìrèyàn ọgbọ́dọ̀ máa lọ ìrèyàn táwọn tíra tá a ṣe fi rèyàn bẹ tíra àti bọ́ abẹ́lí sọ̀làwọ́dún náwó ẹ̀sìn ó lókè lẹ́ẹ̀kan o tí ìdánilẹ́kọ̀ọ́ gidi bá ń lọ ní àwọn ẹgbẹ́ Islam inú tí àtọ̀ káwọn afọ ọmọ ké fáwọn ọmọ ẹgbẹ́ kálímọ̀ tí ń jẹ́ sẹ̀ríà ìsàmíyà àṣìyásátó àlìsàmíyà ti Ibn Taymiyyah àṣìyásátó àṣẹrẹ̀yà Ibn Taymiyyah rahimahullah ta'ala inú tí àtọ̀ ká máa fẹ́rọ̀ bá àwọn ọmọ jẹ̀mọ́ wa ni táwọn yóò fi mọ kí ni ìyàtọ̀ tẹ́ ń bẹ láàrin ìlànà òfin tọ́lọ́run àtòfin àtọwọ́dá tí ń lọ lágbàáyé tó ń gbé lárugẹ kálímọ̀ pẹ́kọ̀rọ̀ òfin ní tẹ́ ń gbé ká ìsáàmù ní nǹkan 1,000 democracy wa bọ̀rọ̀ 10 out of 1,000 wọn ń pariwo bí bàtà pé gbogbo nǹkan ní bẹ lọ́dọ̀ ọ̀tọ́dà. olóyè ọ̀gá ti. ومن أحسن من الله حكما لقوم يوقنون. Suratul Ma'idah aya 50 Surah 5 aya 50 ẹja padà bẹ́ẹ̀ kí n bá lè mú nǹkan kékeré okùn kékeré kí n bá lè mú ẹ̀rí kan wá lórí ìrísìwò la fi nídìí ká máa ríra wa àwọn àfa ọlọ́nkọ́ bá kẹ́ wọn nínú ọtíra òṣùlù dáwà bukẹ́mi zèdánì tí mọ́wájú mi ojú owó 114 rẹ̀ wọ́n ní lam asama Umeru bùnú Wahbi radiyallahu anhu nígbà tí Umeru ọmọ Wahbi gba Islam qala Nabi sallam fakihu akhakum fi dinihi fakihu akhakum fi dinihi àrẹ́bí sọ fáwọn mùsùlùmí tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ gba Islam ṣáájú ẹ̀ ẹ fi ìmọ̀ ẹ̀sìn fíkìú
ìmọ̀ ẹ̀sìn àgbọ́yé ẹ̀sìn ẹ fi mọ́ ọmọ ya yín ẹ̀sìn tó sẹ́gbà yìí ẹ fi mọ́ ẹ̀ mọ́ wakọ̀ wíwú al-Qur'ana ẹ jókòó tiẹ̀ kọ́ ní Kùránì bí ó sì máa ké àfa kò sáyè láti rọjò lórí ẹ̀ nǹkan karùn-ún náà àwọn ẹgbẹ́ gbọ́dọ̀ rí àwọn tí mẹ́ńbẹ́ torí pé ọ̀tọ̀ ni wàá sí ìta gbangba tá à ń ṣe káàkiri ọ̀tọ̀ ní káwọn tó fẹ́ sẹ́wọ̀n ìsàmì gẹ́gẹ́ lẹ́kọ̀ọ́ sẹ́tàn bẹ́ẹ̀ ṣe afẹ́ kó yẹ kó ń bá dẹ̀ lọ sí ìgbèríko lọ sí wàá sí tẹ́lifí àkàgbọ́dọ̀ wà lórí pé tá a bá débi tá à ń lọ ìwọ̀n mẹ́wúlẹ̀ àgbà sí wàá sí fáwọn tá à lọ bá torí wàá sí mọ́sáàsì àdúgbò tèmi àyè Ìbàdàn ó yàtọ̀ sí wàá sí ọ̀nà òkú tẹ̀sán lọ báwo yẹn wọn àwọn ọmọ fati àké wọn ọmọ tí ń jàtà àyà ọ̀pọ̀ wọn kò sáyé rẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà ibẹ̀ lọ́rọ̀ wà ṣùgbọ́n ìní sọ́ọ̀pọ̀ iṣẹ́ kẹfà tún jẹ́ iṣẹ́ gbogbo jama'atu islamiyya lórí ilẹ̀ ayé bí tábà ní wọ́n wà láyé ó ní wọ́n ṣẹṣẹ ìṣe dawlati islamiyya al-alamiyya wa ala ra'siha al-khalifa gbogbo jama'atu islamiyya ti ṣe tí ń gbẹgbẹ lágbàáyé ó gbọ́dọ̀ mọ̀ ṣẹ́ lórí báwo la ṣe gbé khilafatu islamiyya dé lórí ayé islamic empire wà lóṣè dé lórí ayé tí a khalifa yẹ kó sọ́sọ́ mọ́ darí gbogbo mùsùlùmí ayé àáfà wa kan Dr. Abdulhadi Abdulrazak inú tírà rẹ̀ kan tó ṣe lórí ọ̀rọ̀ sharia al-islamiyya orúkọ tí a ní an-nidhamu as-siyasi fil islam an-nidhamu as-siyasi fil islam ètò politics nínú islam àfa oní al-ahkamu sultaniya Mawardi wọ́n ní ẹni tí wọ́n bá jẹ́ khalifatu muslimin lórí ilẹ̀ ayé àwọn ṣùrùtù kan wà lóòótọ́ gbọ́dọ̀ wà lára ẹ̀ mo rò pé Mawardi yóò sọ pé ṣáàtù méje ni bí mo ṣe ń rántí lọ́wọ́lọ́wọ́ dà pé méje ló ń pè ìparí rẹ̀ ẹlẹ́ẹ̀kí tó fi ṣe parí rẹ̀ òní à ń yakuna Qurashiyyan ẹni tí wọ́n jẹ́ khalifa gbogbo musa ayé Qurayshi ní ọ̀jẹ̀ ọ̀rọ̀ mẹ́ lórí ẹ̀ o Ibn Taymiyyah sọ̀rọ̀ lórí ẹ̀ inú volume 20 fatawa rẹpẹtẹ ọ̀rọ̀ mẹ́ lórí ẹ̀ àkọsáyà àti àlọ́ alimuhimu gbogbo amíru kọ̀ọ̀kan tá a ní lórí jẹ̀mọ́ kọ̀ọ̀kan tí dáwà wa bá tọ ojú ọ̀nà tẹ́ kọ́ máa tọ̀ lọ díẹ̀díẹ̀ gbogbo ẹgbẹ́ kọ̀ọ̀kan ní ọmọ pípé lọ síbi pé báwo ni mùsùlùmí ó ṣe ní khalifa kan lórí ilẹ̀ ayé tó darí wa tó gbé ìyàwó lórí ní jẹ́ mùsùlùmí ìsí ogun kúrò ní western world lọ bá wa ní eastern world mọ́ ọlọ́jà mùsùlùmí ogun tó pẹ́ ń lo sharia ní Afghanistan ìmọ̀ ọlọ́jà ní Iraki tí ò ní weapon of mass destruction tí North Korea akéde fún gbogbo ayé pé ò ní weapon of mass destruction òun ti ṣe atomic bombs òun sì ṣe proposal láti destroy United States of America tó máa attack o láti ọdún méje títí ń yí atomic bomb ti ń tẹ̀sẹ̀ wọ́n ní olú ogun wọn ò gbé ogun lọ́ba tó tó wọlé ṣe mùsùlùmí ìtẹ́tẹ́ wọn suspect pé ó lè ní tí ó sì ní wọn lọ jagun mẹ́rin ti sọ ìlú wọn pọ̀ lórí ilẹ̀ kò sí tóbi kò yẹ kó mùsùlùmí ò ní olórí wọn sọ wá dẹni tó dúró lọ́tọ̀ọ̀tọ̀ Saudi Arabia dúró tiẹ̀ lọ́tọ̀ pẹ̀lú bó ṣe kéré mọ́ Kuwaiti ẹ̀ta orú èèyàn less than 1 million èèyàn olùgbogbo ọmọ Kuwaiti èèyàn ti gbẹ́bẹ̀ sí lè 5 million àjòjì ní ọmọ afẹ́ gbọ́ lé lọ nípa àkọ́kọ́ owó rẹ̀ wọ́n gbà ń rọrùn ni òun náà dádúró tiẹ̀ lọ́tọ̀ tọrọ Saudi Arabia ọ̀kan títí Saudi ti Kuwaiti ọ̀rọ̀ ọ̀kan Saudi United Arab Emirates tó dúró tiẹ̀ lọ́tọ̀ tọrọ ti ṣẹlẹ̀ ní Kuwaiti àti kọ́tọ́rọ̀ ọ̀kan ti kọ́tọ́rọ̀ ọ̀kan òun náà kọ́tọ́rọ̀ dádúró tiẹ̀ lọ́tọ̀ 800,000 wọ́n sọ wá di olùkàkọ́ sí tiẹ̀ ẹ̀sìn tí lọ́tọ̀ọ̀tọ̀ àwọn kan wá sọ àwọn di masters orí wa pé èyí tó ń ṣẹlẹ̀ Nàìjíríà ká wọn èyí tí ń ṣẹlẹ̀ Saudi Arabia ká wọn èyí tí ń ṣẹlẹ̀ ní Pakistan ká wọn èyí tó ń ṣẹlẹ̀ ní Afghanistan ká wọn wọ́n á ní kọ̀ ká wa tá a dọ́mọ̀ ya wọn. wọ́n defend and rule yàfa wọ́n á sọ ọ́dà kú ẹ̀tẹ̀ láyé kọ́ ọwọ́ akọ ẹni náà tẹnu ẹ̀ gbọ́rọ̀ tí wọ́n pé ẹ̀dá kẹ́mi tẹ́ ẹ sọ ọ̀kan yìí ẹ bá sì tún dá sí ẹ kábùkù níbo ló ń tọ̀ wá khalifa ló lọ sọ àwọn khalifa ló lè sọ wọ́n máa ń gbọ́dọ̀ kàtọ́ wọ́n Mẹ́dínà ara róòmù ọmọ ẹ̀tọ́ ara tábà gbórúkọ wọ́n mọ̀ọ́dún ti Mẹ́dínà tí ó dé róòmù wọ́n máa tọ́ ara róòmù Khalid bin Walid yóò wà ní pápá ogun yóò mọ̀ bàbá àwọn tọ́lọ́ bá àwọn ológun ayé pépé gbogbo ogun ni wọ́n ní wọ́n kọ́ ogun 13,000 lọ fèsì 400,000 mùsùlùmí 13,000 ó lọ fèsì 400,000 ogun róòmù Khalid wọn sọ pé jíìtù kúmbi kọ́mi yuhibbuna al-mawta kama tuhibbuna al-hayat àwọn ètò ọkọ̀ abayín
àwọn eléyìí tí wọ́n fẹ́ náà kú bẹ́ẹ̀ yìí ṣe fẹ́ náà sẹ́ni ayé ọlọ́run ẹlẹ́dàá o 30,000 sì fi ọṣẹ gbojú àwọn 400,000 wọ́n fi mú wọn gbolẹ̀ wọ́n wú wọn lẹ̀ tuurutu kò sí tóbi ju pé olórí ibẹ̀ lókè lọ àfa siru fi sabilillah wa ala Allah ọ̀tún wallahu ma'akum tálífà bá ti rí o ti parí ọ̀rọ̀ sì gbòòsàn ìyá rẹ̀ ń jẹ́ àwa lónìí ìyá olórí ọ̀jẹ̀ mùsùlùmí àwọn kèfèrí dá United Nations organizations wo ẹni wọn dálẹ̀ láti rí àwa mùsùlùmí ayé jẹ ebi torí rẹ̀ wá jẹ ni ebi ìjọba un lẹ́ni pé àwọn owó dáwọ́ láti Islamic Empire àtàwọn lábẹ́ Sultan Abdulhamid dáwọ́ tó fún ọ níyà ebi tó yẹ sáájú dájú un rẹ̀ káwọn bá gbèrí mọ́ láíláí ebi torí wa ni wọ́n ní yàtọ̀ bí abẹ́ àgbèrí wọ́n sáré pé gbígbẹ́rù ti ń bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ àwọn kan ti dún fínfín ní Sudan pé tágbára bá dọ́dọ̀ àwọn táwọn lọ bí báyìí àwọn kan ti ń sọ̀rọ̀ ní Afghanistan pé tá a bá parí ìtàsí lọ́tọ́ ibi báyìí lọ́kàn wọ́n á rí pé wọ́n á kẹ́sì gbogbo ayé pé ẹ̀jẹ̀ tẹ̀lé alẹ́ yẹn yàtọ̀ tẹ̀lé ọjà àbí náà tábàjẹ́ rọ́ bàbá wa náà báwọn bàbá wọn ṣe wíjọ nínú tẹ̀ kàálà àwọn ọmọ ìnáà tó ń bọ̀ nù bí ibà sọ náà tó gbèjà wa orí 46 wà lójú ogun ní Afghanistan for the last 9 years òbórí àwọn kan lọ́ba ṣé bí ibà sàrànṣẹ́ ọlọ́run ò ti pa ẹ̀ẹ́gùn ẹ̀rì kankan wọn láyé mọ́ ọlọ́run àṣẹ mùsùlùmí ní ìdíkà padà dáwà wa kí n tó sọ dáwà gbọ́dọ̀ máa sọ àlàáhódà rárá ìṣàwùjá láti sàmì àlàmíyà dáwà gbọ́dọ̀ máa forí sọlọ pé báwo ni mùsùlùmí ọlẹ́ bá sẹ́lójú èmi ọ̀dọ̀ ọlẹ́ bá sẹ́lójú àwọn ọmọ mi ṣùgbọ́n ẹ máa pẹpẹ ẹ̀sọ́ káwọn tó ń bẹ̀rẹ̀ káwọn tí ń bọ̀ lọ́lọ́ ojoogun ẹ̀ yọ padà dìde lágbára Ọlọ́run. eléyìí èsì sọ̀rọ̀ bá a bá fẹ́ ọ ti wà ní ọ̀rọ̀ tábìlì àsàmìgàn ti sọ́ọ̀lẹ̀ ni ọ wà ní àwọn àyà Kùránì àyà Suratu Nur wa'ada Allahu alladhina amanu Suratu وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون وإن جندنا olóyè ẹkẹlẹ méjì sí. ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم
إنهم لهم المنصورون إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون. جزاكم الله خيرا. ìparí sọ́ọ̀tì sọ̀fàtì nìyẹn sura 37. àwọn onímọ̀ Islam nígbà tí ẹ ti ní ká sọ kí n sọ nǹkan méje kan táwọn afa lérèfé ní sọ táwọn afa sọ yìí pé káwọn mùsùlùmí ó ṣiṣẹ́ lé lórí orí ìkeje òní tí mo sọ káyìn ní ìsìn tí mo fi ṣe number 6 lórí bá a ṣe gbádùn tí sàmìyà làmìyà lẹ wọ́n ní alákọ̀ọ́kọ́ iṣẹ́ mùsùlùmí jàmá ìsàmìyà tó adìrẹ láyé iṣẹ́ wọn àkọ́kọ́ òun náà ni islahu nafsi hatta takuna ìsàmìyà tán bi haqqin iṣẹ́ àtúnṣe ẹnì kọ̀ọ̀kan individual muslims ìṣàtúnṣe wọn islahu nafsi ìṣàtúnṣe ara mi ìṣàtúnṣe ara rẹ táàfin di mùsùlùmí òdodo láti ṣe àtúnṣe ẹnìkan kẹ́kọ̀ọ́ lè di mùsùlùmí òdodo wọ́n ní nǹkan mẹ́wàá lẹ́yìn ó ṣe nǹkan mẹ́wàá ni bẹ́ẹ̀ àwọn ọmọ lórí o ṣùgbọ́n kò sáyà ti yà lọ mẹ́wàá ń bẹ lórí mi kò sáyà ti yà lọ ọbẹ̀ ni. iṣẹ́ àkọ́kọ́ òní islahu nafsi islahu nafsi ìtumọ̀ ìbẹ̀rẹ̀ ni wípé ayakuna sọ ibàlá àkídá ti sọ yìí ha kí ẹni tó jẹ́ mùsùlùmí òdodo kọjá ní tó ní àkídá tó lálàáfíà wàá takuna ìbàdàtò ìbàdàtàn salimatan ìbàdà tẹ́lẹ̀ bá ṣiṣẹ́ yóò jẹ́ ìbàdà tó dáa ni kì í ṣe bẹ́ẹ̀ bá káwọ́ lékè bẹ́ẹ̀ bá káwọ́ lérí kẹsà ti kírun ni rárá níbo lẹni tọ́lọ̀ rẹ̀ sì ń káwọ́ sí àbá kì í ṣe pẹ́ẹ́nì káwọ́ máa sì gidi kẹrẹ́ rẹ̀ wá tàwáfù ẹ̀ mọ̀ tàwáfù níbo lọ́wọ́ ni a ti tàwáfù ẹ̀sìn tọ́lọ̀ ọgbà yóò jẹ́ ẹ̀tọ́ dáa ni tọ́lọ̀ atahiyatu lillahi azakiyatu lillahi atọyibatu salawatu lillahi tọyibatu ti di oyin wa pọ ẹsẹ jẹ ẹ bá ṣe tí ọba ṣẹṣẹ tọ da tí o ṣe bọlọ ọsẹ ní o ṣe àtàlùmí ọsọlá àákọfẹni tó ṣe ni àfa mẹ́wàá wà níbàwọn tí ọsà yà ti yà lọ lẹ́yìn islahu nafsi ẹlẹ́ẹ̀kejì ni tẹkirinu betil muslim tẹkirinu albetil muslim ilé mi àti ilé rẹ báwo ló ṣe délé mùsùlùmí wàláhì ẹnu lásán ọ̀ràn àìmọye lẹ́yìn àti lọ sọ́ọ̀sì àìmọye àfa àti lọ gbòòrò tó ti bàdàn lọ gbó lékiri níkiri ìtọ́ lọ gbó òdo ìtọ́ lọ gbó àkúrẹ́ ìtọ́ lọ gbó lẹ́jẹ̀bú tí wọ́n agbára lọ tàṣí ọ̀dánù gan sí. ilé òsèlè jẹ́lé mùsùlùmí láyé pé èèyàn mẹ́ta níbẹ̀ nulẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ló lè mùsùlùmí tí ilé táwọn mẹ́tẹ̀ẹ̀ta jẹ́ mùsùlùmí nǹkan mẹ́wàá ti ń bẹ lórí islahu nafsi ni wọ́n nílá ọkọ nílá ìyàwó nílá ọmọ wọn nílá ilé díẹ̀ mùsùlùmí náà kéèké bàbá ń kírun ìyàwó òkírun àwọn ọmọ òkírun ilé mùsùlùmí lórí ilé kèfèrí ilé o àfàìkú bàbá nílé òdìlé ní òdìlé ilé alágbogbo ní òdìlé épa kò sáyè láti ṣàlàyé gbogbo ẹ̀ lọ lálàyé wọ́n sì ní ẹ̀tún tó táwọn afá ti kọ fún un. ẹlẹ́ẹ̀kẹta òní irishadu mujtama irishadu alimujtama àwùjọ tá à ń gbénu rẹ̀ agbọ́dọ̀ jẹ́ olùtọ́nu wọn sọ́nà ń bẹ̀ á darí àwùjọ wa síbi tí ìsàmù ní á pèpè sí tó yẹ pé òní tèmi àtẹ̀yìn ń kọ yìí làwọn tí ń bẹ lójú ọjà oríta mi ni wọ́n máa bá wa kọ làwọn ará abódìjà ọkọ lára gbàgì ọkọ lára ilé kára lọ́yọ̀ ọkọ lára ọjà akẹsàn lọ́yọ̀ oníwọ́ ọkọ ní ọjà àkúrẹ́ tí ń jẹ́ ọjà kẹmẹ́lá àkúrẹ́ tó gbẹ́jọ́ bí central mosque báyìí oyè mẹ́kun ni wọ́n kọ ìta à ń wí ni wọ́n máa wí gbogbo èèyàn ni wọ́n máa sọ pé kò sí ti ń jẹ́ ìsàmùjọ alikitabu asuna lọ ohun tó ti yàtọ̀ sí kitabu asuna ẹ̀sìn míì ni kẹ́pẹ́ tá à ń wí ni wọ́n bá ń wí àti oyè àti mẹ́lọ́dà àti bàbá àti mẹ́lọ́kọ àti kú oríire àwùjọ sèré kó tó pé yọ ọ̀dà bẹ́ẹ̀ ẹ̀gá tá a sún náà pọ́n yẹ wàhálà tẹ̀yìn tẹ̀ jókòó yóò ṣe kára àlù tó gbọ́n tẹ̀yìn ó tó gbà kára tó mọ̀ bá ń wí oko lọ́rọ̀ wa orí ẹ̀ là á kù sí. iṣẹ́ ni ẹlẹ́ẹ̀kẹta nu ẹlẹ́ẹ̀kẹrin nínú iṣẹ́ tí ń bẹ lọ́rùn wa ní ìsáwọ̀ hukuma hata takum bi shariatillah a ṣe àtúnṣe ìjọba tíjọba èdè tí ọmọ lòfin Ọlọ́run
ṣe wá lédè yìí o àwọn àfààní tí mẹ́ta àkọ́kọ́ bá ṣẹ òlẹ́lẹ́kẹ́ ni ó ṣẹ ẹni ìjàmbá tó bá gbé ẹsẹ̀ lórí pé ìjọba ló ń fẹ́ fi bẹ̀rẹ̀ wọn fẹ́ lo ṣẹ̀ríà láì pilẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó ṣáájú jàmbá yẹn ó fẹ́ yìí lé ìyàkàtà ni jàmbá yẹn ó yàrá parẹ́ ju kọ́ mọ́ bẹ́ẹ̀ lọ ìdààmú ọba àwọn ti mẹ́mẹ́ ju kọ́ mọ́ bẹ́ẹ̀ rọrùn lọ iṣẹ́ ọlọ́run mi tẹ́ kí wọ́n ṣe tẹ́ pàtí wọ́n ṣe wọn ò ní padà lójú ṣe mọ́ torí pé àwọn tó gbé agbára dání ó fi dàgé wọn lọ́wọ́ tí mẹ́ta àkọ́kọ́ bá ṣẹ níjọba ó ṣẹlẹ̀ tí mẹ́ta àkọ́kọ́ bá ṣẹ ìjọba ò ní ṣẹlẹ̀ tíjọba bá ṣẹlẹ̀ pẹ̀lú pé sọ́jà gbàjọba ohun tó wá jẹ́ mùsùlùmí tó gbé ìsàmùyẹ ó wá declare Nigeria as Islamic Republic àfa àwọn èèyàn wọ́n dẹ wọn lọ́dẹ tí wọ́n dà wọn lọ́dẹ tí wọ́n yìnbọn pa wọn ni torí pé tó lè jẹ́ káwọn èèyàn wẹ́kọ̀mù ṣẹ̀ríà kò sí lẹ́mìí wọn nìkan náà wọ́n fẹ́ sọ pé àkímú dawlatal islami fi qulubikum takum dawlatal islami ala ardikum àkímú dawlatal islami fi qulubikum takum dawlatal islami ala ardikum ẹgbẹ́ ìjọba ìsàmù dúró sínú ọkàn yín ìjọba ìsàmù dúró lórí ilẹ̀ yín ntí òsì lọ́kùnrin ọ̀nà dùn lẹ̀ èèkàn díẹ̀ ni Muritala gùn lé tí wọ́n yé da lọ́nà tí wọ́n yé pa ọlọ́ba àfọ̀rúnkẹ́ Muritala Ahmed Muhammad Ibrahim ọlọ́tàlá èèkàn díẹ̀ ni Buhari àti díẹ̀ àgbọn bá a lọ lọ́wọ́ àfa wọ́n èdè bì kan tẹ́nìkan ìdẹ̀gbẹ̀yìn yọtọ̀ hàn lé mà bẹ́ẹ̀ sì ni ẹnu lẹ́tọ̀rọ̀ àtẹnìkan ní UI ní 1998 ni mo ti gbọ́ plan ìjọba Buhari àti ìdí àgbọn tí wọ́n ṣe mí tó lóbi kan ó gbàjọba lọ́wọ́ ẹnu lẹ́tọ̀ kíláàsì láti gbọ́ kì í ṣe èmi nìkan no kíláàsì ni kọ́ọ̀sì ni linguistics 391 linguistics 391 linguistics in education kọ́ọ̀sì là ń ṣe lọ́wọ́ tí lẹ́tọ̀ àtọ́kọ àìsọ́ bó ti sọ tọ́ka sọ́sọ́wọ́ èmi ni màá kọ́ sára lóòtì mi ọ̀rọ̀ ilé ọ̀nà ìjọba yìí lásán nínú lóòtì ẹ̀ torí yóò wúlò fún mi lọ́jọ́ mi ní kẹ́kẹ́ nínú tarafẹsẹ islam hukuma àwọn èèyàn sọ pé islam fariji baba Muhammad bunu sọlẹ alufemin rọyìnbó tààlà inú sáré riyadu sọlihin mujaladul awal taakentọ ọsẹ kejì sẹ́yìn dùgbẹ àbí dùgbẹ ní abilé ṣé dùgbẹ ní baba ní ìjọba ìsàmù ẹ lérí títí tẹ́ ẹ fi rí àwọn àfúrádù mujtama tí ó ti di mùsùlùmí òdodo àfúrádù mùsùlùmí àárín àfúrádù ní ìjọba ti ń dìde inú ṣe gómìnà Jabala tójú sọmọ ẹ president Jabala tójú sọmọ bá a ṣe ṣe ìlú wa sí bá a ṣe ṣe ìlú wa sí bá a orúkọ kò ṣe ṣe lé ẹ̀sìn bá a ṣe ṣàwùjọ sí làwọn tí ń dolówó wa ṣe rí wọn. wọn ní kàmẹ́ta kò núná wàhálà àlẹ́kùn ọ̀rọ̀ bàbá náà wọn ní àwọn kan sọ wọn ní alùlámà náà sọ kọ́lá alùlámà rahimahullah ta'ala kàmẹ́ta kò núná wàhálà àlẹ́kùn bẹ́ẹ̀ bá ṣe rí láti yan àwọn tó dolórí rẹ lórí òṣèré bẹ́ẹ̀ yàrá àlù ṣe rí láti yan ìjọba fún yín. àfa a ṣe ìsìláwò kùmà tí mẹ́ta ẹgbẹ̀yìn mẹ́ta àkọ́kọ́ tó jẹ́ wàsílà lọ síbi kíjọba ọ̀dà kó di ìjọba Islam tí ó lò ṣẹ̀ríà. ẹlẹ́ẹ̀karùn-ún tàhárírù wàtọ́ni lè sàmì tàhárírù wàtọ́ni lè sàmì. àwọn ìlú ìsàmù kan tẹ́tẹ́ àtọ̀lẹ̀dọ́lẹ̀ mùsùlùmí ni wọ́n ti sọ́n jùlọ kèfèrí. ẹ̀yẹ ń fún alẹ́ ìsàmù kékeré kan ẹnìkan jẹ́ president ní Tunisia president kẹta sẹ́yìn Tunisia ta ló morúkọ rẹ̀ bàbá àgbàrá bàbá yìí Habibu Bogoyiba ta ló gbórúkọ rí ẹgbẹ́ Habibu Bogoyiba rí pẹ́sẹ́ǹtì Tunisia odidi mẹ́fà gbáko ó ṣẹlẹ̀ ọ̀fẹ́sẹ̀ ìjọba ní Tunisia kan gbáwẹ̀ tẹ́ ẹ bá gbọ́ Tunisia abẹ́ ẹ̀rọ mi ti jẹ́ Tunisia ni ilẹ̀ ẹ̀ bá hàn hàn táwọn sàbí tẹ̀ pẹ́sẹ́ǹtì sì lè bẹ́ẹ̀ báyìí ní àwọn òṣìṣẹ́ ìjọba ògbọ́dọ̀ gbáwẹ̀ ó tó pé ó wà counterproductive pé ẹnba ti gbàwé ilé ṣiṣẹ́ tààrà ìlú ń lùsọ̀ ọ̀pọ̀lọpọ̀ owó lásìkò Ramadan òṣìṣẹ́ ọjọ́ ọgbọ́dọ̀ gbà rẹ̀ mọ́. wàláhì tàlẹ́ sọ́n bí láyé lẹ́dí láyé láwà wàláhì nínú Kaaba báyìí wọ́n ń ka kùnúùtù lórí àbí gbogbo ìbá nínú Kaaba kọ́lọ̀ ń gba ọ̀la lọ́wọ́ ẹ̀ tàbí kó sì yí padà rẹ̀ tó bá wọn lọ́mọ ẹ̀ nínú Kaaba wọ́n bẹ̀ ní kútùbà táǹsì ládùá Habibu Kamaludin Mustafa Ataturki sẹ̀mẹ̀tì jẹ́ bẹ́ẹ̀ Kamaludin Mustafa Ataturki tuma Kamaludin kàwé kankan pa Ìsìlámù ọmọ Kamaludin Mustafa Ataturki Atatọ́kì kí ni òyìnbó lẹ̀ ń sọ Ataturki
òyìnbó lẹ́yìn sọ ẹ̀yìn ta tọ́kì òyìnbó lọ sọ turukiya gan nílùú wọn òyìnbó lọ sọ di tọ́kì Kamaludin Musawa Taturuki táwọn òyìnbó lò láti mú dáwọ́ láti ìsàmìyà tó yọ Arabic ní èdè tó fi ń kẹ́kọ̀ọ́ ní Turkey òun ló formulate Turkish language tó fi yọ Arabic lettering kúrò ní Turkish. Kamaludin Musawa Taturuki ó ṣe fìlà kan fìlà bí àwọn cowboy Amẹ́ríkà fìlà kan tí wọ́n ṣe gẹ́gẹ́ báyìí ó sọ nínú gbogbo àwọn ọ̀dọ́ ọmọdé ní Turkey gbà yẹ fìlà òní jẹ́ wọ́n lè forí kalẹ̀ kì fún ọlọ́run wọ́n kí wọ́n bá sùn dáadáa orúkọ gbọ́dọ̀ kó lórí ọ̀dọ́ kankan àfẹnbá ti lé ní 40. wọ́n sọ mọ́sáàsì di èèwọ̀ fáwọn ọmọdé wọn náà bàbá gbọ́dọ̀ nìkan ní kọ́ máa kírun tẹ́ ẹ bá dé àwọn ìlú mi lórí ilẹ̀ àgbáyé nínú ilẹ̀ ìsámù àná ìsámù sì dájú sí mẹ́ làwọn afẹ́ sọ pé inú sẹ́tì ń bẹ lọ́rùn wa tá a bá rí dáadáa ti sàmìyà ní Nàìjíríà tá a bá rí ní Chad tá a bá rí ní Niger tá a bá rí ní Egypt àwọn dáwọ́ la yẹn gbọ́dọ̀ parapọ̀ lọ ṣẹ́ lórí tàríru wa tọ́ni alẹ́ sàmìyà àwọn ìlú ìsàmù tó ti lọ dèndùn tọ́ba ní Andalusi ìmọ̀rìndì Andalusi ebi Spain ni ṣe ẹ̀rọ nípa ìsàmù Spain mọ̀ ìjọba ìsàmù lo 684 years ṣe ìrúlu Spain pẹ̀lú sẹ̀ríà òun ìsàmù parí bẹ̀ wá táwọn ní ti ara sẹ́sìn bẹ̀ lọ́rùn wa nù à ń kóra wájọ iṣẹ́ mẹ́wájú wa bá iṣẹ́ ọmọwájú wa ẹlẹ́ẹ̀kẹfà òun ni kìyànù dúwálé àlè ìsìlámì wà alárásíà al-khalifa bí mo ti lọ lẹ́ẹ̀kan nù ìgbé Islamic empire dé lórí rẹ̀ ayé tẹ́nì kò sójà nífa gbogbo mùsùlùmí ayé ẹni tí bá ń bẹ Nàìjíríà wàálì ní fún ẹni tí bẹ ní Ghana wàálì ní fún ẹgbà Abubakar ń ṣe khalifa lọ Mádínà rọdí aláàánú ẹbí wọn ní gómìnà ní Bahrain ẹbí wọn ní Yamani ẹbí wọn ní Ṣáàmù ẹbí wọn ní Iraki àbí àlefa gbogbo wa ní tàlífà bá ti wí tàlífà bá ní èèyàn 10,000 jáde kúrò ní Mádínà ká máa lọ sí mísọ̀rọ̀ lọ́jàgún yóò sì náà sẹ́sẹ̀ tí ń bẹ ní Ṣáàmù pé fọmọgún 5,000 náà sí Ṣáàmù kọlọ́pàdé àwọn tí ń bọ̀ sí mísọ̀rọ̀ kọlọ́pàdé àwọn lójú ọ̀nà kan gbọ́ ẹ̀wọ̀n lágbájá sí ní àbí rògùn yóò ránṣẹ́ sí Yamani fọmọgún 3,000 ránṣẹ́ kọjọ́ àwọn tí ń lọ sí mísọ̀rọ̀ àti Mádínà àti Ṣáàmù wọn lọ pàdé àwọn lójú ọ̀nà wọn jọ lọ bí báyìí lágbájá làmẹ́rù ó ti dàṣẹ́ wọn lọ náà fa báwo ni kìláfẹ́ ìsàmì ọ̀sẹ̀ díẹ̀ lórí ayé nígbà tí wọ́n ní kẹ́mi àtẹ̀yìn ó dúró lọ́tọ̀ọ̀tọ̀ ẹnìkan kan mọ̀ pé o ṣe program kankan pọ̀ o ẹ má pàdé ara ayé o olùkàkùnrin ọmọ lọ́tì ẹ̀rọ tọ́tọ̀ o wọ́n láì wọ́n wá lè dáwọ́ wọ́n á lè sàmì kan kú mọ̀ lórí ni wọ́n ní ìwọ́n máa ṣe ṣe kébìnrin ọmọ ṣe tèmi àfa ẹnìkan kan ọ̀rẹ́ ẹnìkan kan ọkàn wa wọ́n ní tajà mọ́ èèwọ̀ ní kẹ́kọ̀ọ́ ayé ń jọ. àfàwà kan Dr. Mustapha Mashour ó ṣe tíra kan tó pè ní tọ̀ríkù dáwà Dr. Mustapha Mashour tọ̀ríkù dáwà tí àpẹẹrẹ báyìí ní ewé rẹ̀ kò pé 120 àwọn tó 120 èyí tẹ́ mọ̀ tọ̀ríkù dáwà ó ní àwọn èèyàn kan mẹ́ wàmínà mùmìnì alẹ́dẹ́ yóò àdìbò náà ìsàmù bí ìsìmì ìsàmù ọ̀bẹ̀rẹ̀ àwọn mẹ́ta gbógun ti ìsàmù lórúkọ ìsàmù ara wa náà jọ ní ó sì gbógun ti ìsàmù láti pa ìsàmù rẹ̀ ẹ kẹtẹ ní owó kúnlẹ̀ kò sọ̀rọ̀ tí ìjọba ẹ̀sán lè bàjẹ́ tí ò ní ìtajà mọ́ òun àwọn èèyàn máa kóra wọn jọ ni ó lìdí lọ síbi tó tóbi ju ní tó bẹ̀rẹ̀ lọ nǹkan bẹ̀rẹ̀ kékeré dàgbà tó bá yá ni díẹ̀ bẹ̀rẹ̀ ni díẹ̀ ọ ti wà nínú orí tèmi pé ìjọ kan ọjọ́ kan tí mùsùlùmí padà ní olórí kan tí ó darí gbogbo alágbàáyé tí n bá bẹ̀rẹ̀ láyé tí n bá láǹfààní dọ́dọ̀ ń tọ́ lọ sí bẹ́yà fún tí n bá sí láyé náà mọ̀ ń sọ fáwọn èèyàn lẹ́ pé kìláfà ó padà dìde lágbára Ọlọ́run ìjọba bá dé gbogbo alẹ́ àti ọmọlẹ́yìn ìjọba wọn ẹni ọmọ ránṣẹ́ sí àpẹẹmọ sí nǹkan báyìí ó ti dàṣẹ ṣùgbọ́n èmi jókòó tèmi lé tèmi wọ́n jókòó lé tiẹ̀ bíi tí babalágbé sọkọ yálẹ̀ ẹ̀ka tá a ní àdàsọ́ ẹ̀ ní kejì wọ́n fẹ́ lu èmi pa níbi tẹ́mi wà wọ́n lù mí pa kò sẹ́yìn kẹrin tó gbèjà mi wọ́n fẹ́ mú alọ́ọ̀lẹ̀ fọ́ta pé káwọn ọ̀tọ̀ kápá wa bí irú ṣe dẹ̀dàkúdà yìí tára àlọ́ ọ̀sìn náà mọ́ wọn ò kí mọ́ wọn ọgbà àwẹ̀ mọ́ àwọn obìnrin òbórí mọ́ àwọn èèyàn dàṣẹ́wọ́ obìnrin jáde ilé ọwọ́ sọtí ọdẹ tí olùkẹ́ ọyọ ìyá tayọ bàrà àdí tayọ ọdún lóta irú ọkùnrin ká fún rẹ lẹ́yìn àtijọ́ ọkùnrin ọwọ́ obìnrin lọ obìnrin tẹ fẹ́ lọ bá sọ pé ń fẹ́ tẹ bá tún rẹ tó sápamọ́ pé kó mọ́ rí mi o lónìí obìnrin wa gbẹ̀rẹ̀ ìjáde ilé wọn ẹ̀ńtí ọba sọ wọn á lu òsì bíi ẹ̀yìn báyìí ó tún lu òsọ yẹn ọwọ́ ọkùnrin ká tí ọmọ bá sọ
ìlú wa dídàkúdà àwọn èèyàn wà dídá wà sí lórí gbogbo bílù ṣẹlẹ̀ yìí ẹgbẹ́ ìtọ́ àwọn tó wá ń ṣe dáwà lọ́nà ní àwọn ọ̀sán kò parẹ́ táwọn ọmọ pé wà láì àwọn eléyìí ṣe fọ́ọ̀tà ìsàmù ni bí ilé gbọ́ yìí nǹkan ọ̀bà lọ́lọ́ agbára èyí ó sì máa wí ìkú ìlú èyí ẹlẹ́ẹ̀keje ustahadiyatul alam bùrọ́fì alámìlì ìsàmù àhàlàdúnlẹ̀ kulliha mùsùlùmí wọ́n gbọ́dọ̀ dìde láti jẹ́ àfa ustahadiyatul alam ẹ di àfa fún gbogbo ayé báwọn sábẹ́ ṣe di àfa fún gbogbo ayé wọ́n wọ Greek empire lọ wọ́n wọ Roman empire lọ wọ́n wọ Persian empire lọ wọ́n wọ Byzantine empire lọ wọ́n wọ Fatimiyya empire Fatimid empire wọ́n sọ àwọn èèyàn di dọmọkẹ́wò àwọn èèyàn kẹ́kọ̀ọ́ láti wọ́n wá kọ́ àlórí wọ́n kọ́ àdìsẹ́ wọn kọ́ tẹ̀sí wọn kọ́ fíkì wọn kọ́ lúgà àrọ̀bíyà gbogbo sẹ́yìn rẹ̀ pé gbogbo ọjí àtúndísà rẹ̀ pẹ̀lú arúgbó ayé wọn tẹ́lẹ̀ ni àwọn èèyàn rẹ̀ ṣiṣẹ́ ọlọ́run débẹ̀ tí gbogbo èdè lárúbáwá báribárì ara Nàìjíríà báribárì ìrìn báribárì ni ara Nàìjíríà báribárì pàápàá lágbára ni ń sọ báribárì làwọn ọmọ ìlú kan jà fúngbà tí ìsàmù tó ń parẹ́ lọ yìí láti bí ìdọ̀tà náà ti kò sí pé ká dédé àwọn padà sí educational institutes ká máa kọ́ àwọn ká máa fi èdè báribárì kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ bí ìjọba náà ṣe jẹ́ ìjọba kèfèrí tó ń bẹ̀ náà tí wọ́n wúlò kankan wọn ní ara wọn lárúbáwá táwọn fi máa kọ́ ọ̀nà lẹ́yìn náà bá French lókun kan ní Nàìjíríà ṣé ẹ̀rọ pé lẹ́yìn lábára lè dè wọ́n bẹ̀ tẹ́lẹ̀ ni àwọn kan náà ṣiṣẹ́ débẹ̀ ustadiyatul alam ni wọ́n ṣiṣẹ́ débẹ̀ ni Madina sí Spain ọ̀nà wájú sí àwọn tí o sì mọ́tò tí o sì bá àlùjọ náà wíwá táwọn yẹn sì gun ẹsìn gun àkùnmí débẹ̀ táwọn sọ́ di mùsùlùmí yẹ wọ́n wọ Portugal wọ́n sọ́ di mùsùlùmí gbogbo Northern France wọ́n sọ́ di mùsùlùmí iṣẹ́ kékeré pé ni àwọn sàbẹ̀ tòsí wọ́n dé tòsí Kánò kan ó kú ọ̀tún gbọdọ̀ àmì ìfẹ́ wọ Kánò ebi ẹkọjá Tunisia tán nípa káàkiri ní pápá wọn inú sẹ́ẹ̀rì zurukọ́ni mọ́tà Imam Maliki wọn lórí ọjọ́ méje wọn èrè tí wọn kábúlé kankan lọ́rọ̀ tí wọn kẹ́ni kankan ká tó padà yìí tọ́ni kó o sẹ́yìn kankan mọ́ wọn bá dé Kánò ní àwọn sàbẹ̀ bá wọ Kánò látọ̀ nínú Madina àwọn èèyàn ṣe wàhálà ní sáàmù ìdọ́dọ̀ gbogbo aláyé àwọn àjọkò tẹ̀tẹ̀rẹ̀ àní sáàmù ọlọ́wájú mbẹ́rẹ́ ó ti lọ gbogbo ayé gbógun tí a lórí pé àní rọ́nà lọ wọ́n gbógun tí a ní òṣèlú pé mùsùlùmí ò ní jọ lórí tába fẹ́ gbé àwọn ẹ̀gbọ́n borí wọ́n gbógun tí a ń bí ẹ̀kọ́ wọn ò jọ mọ wọ́n borí wọn ò jọ àwọn ọmọ wọn kírun wọn ò jọ wọ́n sàdúrà lánàá ìsáàmù wọn ní sáàmù ṣe é mẹ́ ẹ̀ẹ́nù kẹ́tí á ti ta kọ́lọ́lọ́ wà ní àdéhùn tá a wà ní bẹ́ẹ̀ sì ní sẹ́tọ̀ yẹ ká ṣe láàṣẹ yóò yí padà bí ilé ìtàkùn àti yóò yí padà àwọn àṣìṣe. wala tahinu wala tahzanu wa antumul a'launa in kuntum mu'minin. ṣe nínú wọn ni a máa kọlẹ̀ o ká máa bànújẹ́ lórí tí ń ṣẹlẹ̀ àwọn aláàbòrí o pẹ̀lú mọ́jẹ̀mọ́ ẹ̀yọ̀ kan náà ni o in kuntum mu'minin tẹ́ bá ti ló ń gbàgbọ́ òdodo ẹ̀ borí ẹ̀yẹ èèyàn mi díẹ̀ là á sọ ní ọ̀pọ̀ ọ̀rọ̀ bá dín mẹ́rin tó ní làákàyè yóò di ọ̀pọ̀lọpọ̀ yóò dojijì. fabashir ibad alladhina yastami'una al-qawla fayattabi'una ahsanah. jazakumullahu khairan. ulaika alladhina hadahumullah wa ulaika hum ulul albab. inshallah torí ìdí eléyìí àwọn nǹkan tí wọ́n ti ń sọ fún alátìgbà tí ìdánilẹ́kọ̀ọ́ yìí ti bẹ̀rẹ̀ débi ayàtàn ké fún àyè débi tá a bá dé yìí ká gbọ́ ká tẹ̀lé ká gbọ́ ká tẹ̀lé ká ṣiṣẹ́ tọ̀ lẹ́yìn tá a bá lè ṣiṣẹ́ tọ̀ lẹ́yìn àwa náà mọ̀ rí pé ṣé à ń fa ṣe hàn nǹkan mọ̀ yí padà díẹ̀díẹ̀ nǹkan mọ̀ yí padà díẹ̀díẹ̀ sí gbogbo nǹkan bẹ́ẹ̀ ti fi dòjijì ẹ bẹ̀rẹ̀ ṣiṣẹ́ tọ̀ yẹ kẹ́ ẹ ṣe ẹ fi ntòkúlẹ̀ fún Ọlọ́run tó yẹ àwọn afáfin sọ pé ìtajà ìṣiṣẹ́ wa àlà amọ̀lù ìṣiṣẹ́ wa ká ṣiṣẹ́ ntí wa yóò ṣe sọ àbí yóò ṣe sọ ọwọ́ lọ́nìyẹn wa. èyí mọ́nu fọ̀sáyà lọ amọ̀lọ́kùn. wọ́n kò lè mọ̀lú fọ̀sáyà lọ́wọ́ amọ̀lọ́kùn wa rasuluhu wal mu'minun. وستردون إلى عالم الغيب والشهادة وينبئكم بما كنتم تعملون. màlúù lọ́lọ́run wí inú sọ́ọ̀tù tọ́ba ẹ ṣiṣẹ́ lọ́lọ́run wí kò sọ pé ìtìjú ẹ̀sùn èso èyí táàdù èsì tiwa
ẹ ṣe tó ní ẹ ṣe ẹbí tó kulẹ̀ fọlọ́ ètò sì débi lójú du àdá lọ láyé ni pé àfi táwọn bá ṣe nítorí ìtọ́lọ́ ló kù àbí táwọn bá tẹ̀lé àmì tánbí ọ̀sán mu afa ló kù káàbẹ̀ ilé ṣe bó ṣe ká ṣe táàsì torí nǹkan mìíràn kọjá torí ìtọ́lọ́ wàláhì yóò ṣèṣọ tọ́yà àwọn tàná tí wọ́n náà ṣèṣọ tó pé wọ́n ní nǹkan mìíràn kọjá tọ́lọ́ táwọn náà bá ní nǹkan mìíràn kọjá ọlọ́run wàláhì yóò ṣèṣọ ṣùgbọ́n tá a bá jókòó bá ṣe jókòó yìí ọlọ́run jà apatẹ́sọ̀ ọkọ̀ wa kàn yìí ní o tó àwa ti lùgbà kan kọjá lùi tá apatẹ́sọ̀ tó dára wa ń tú láàsì nígbà tí èèyàn rí ti ń bàánú jẹ́ tá a fà bá farun gbà tó lọ́wọ́ bá a ṣe mọ́ tẹ́lẹ̀ àbọ́jú bàbá alẹ́ tó lọ́wọ́ ṣe mọ́ ìbànújẹ́ dé àfa iṣẹ́ ni iṣẹ́. tọ́lọ́ ní ògbórí ìgbọ́ ọ̀parẹ́ ṣùgbọ́n ta ní òdùn tí òdodo nígbà tó gbé bá sáǹdì ẹ̀ ta ló ṣe tọ́nu wa tí ọ̀nà tí ó ṣe ẹ̀ ń bá ṣe tọ́nu ẹ̀wọ́ ta ní ó ṣe tá àti dúró tí òdodo tẹ́pẹ́ tí ọ̀bá lẹ́nu kankan lẹ́yìn yóò bá kó nìkan di ẹ̀yọ́ máa ṣe lọ ẹ̀ tó àti wù wá ẹja bẹ̀rẹ̀ ẹsẹ̀ o àwọn bàbá lójókòó yìí àwọn àmìlú nílẹ̀ o ká bẹ̀rẹ̀ ẹsẹ̀ lókù tá a bá ti kó nbí lọ́la ìpàdé tó bá tẹ̀lé lílu ẹgbẹ́ kọ̀ọ̀kan ká pẹ́ra wa ṣiṣẹ́ tá a máa ṣe kí n sì sọ fún akin tó gbé máìkì lẹ́yìn pé tẹ́gbẹ́ kan bá ti di bí yìí mú ẹ̀yin ẹgbẹ́ tó kọ ẹ̀ lọ́ọ́ dìbò míì mọ́ ẹ má tún mú ẹja síbẹ̀ ọ̀hún má tẹ́ ẹ bá ti di mọ́sáàsì kẹtẹ́gbẹ́ kan ti mójútó ẹ̀yẹ ẹ̀rá kó ń bẹ̀ ládùú mọ́sáàsì sí mẹ́lẹ̀ mọ́sáàsì mi ta bá dé tí wọ́n bá ní ọ̀sáyè fún wa ẹ kí sáwọn bàbá yìí wọ́n lọ bá àgbà yìí torí mọ́sáàsì mi gbà wà láàyè ṣùgbọ́n àwọn kan bẹ tí wọ́n ti jú tẹ́ máa dé bẹ́ẹ̀ ntẹ́ ní ọ̀sáyè tẹ́lẹ̀ ẹ̀yìn ó tún wá afẹ́mọ̀sí wa àsìlẹ̀ àsìlẹ̀ pàwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́yẹ wọn mọ̀ gbọ́rọ̀ ọlọ́run ò sì rí gbọ́ àwọn tí a sì lọ bẹ̀ wọn ní ọ̀sáyè fa ẹnu ọkẹ́ sáwọn bàbá kan tí àwọn kan ti ju rẹ̀ lù wọ́n lọ bẹ̀ wọ́n lọ bá yín báyìí lẹ́yìn ààyè òde ní ìwọ̀n gbé fún yín ẹ sì mọ̀ sí wa àsì lọ. ńbẹ ìgbẹ̀rún mọ́sáàsì ńbẹ̀rẹ̀ tí gbogbo àtàfẹ́ ju mọ́sáàsì wà ju tá a lè mú kọjá irun mọ́sáàsì fọ́ọ̀dẹ̀ mọ́sáàsì kí a fẹ́ máa jà lórí ìkàsí. ẹ bá mú fọ́ọ̀dẹ̀ tó tún kú sí sọ́dọ̀ mọ́sìkì náà tẹ́lẹ̀ kankan ò ní débẹ̀ kí ẹ fẹ́ máa jà lórí ìkàsí ibi táyà kan ti dúró ọmọ bá tiẹ̀ lọ yìí náà máa mú bòmí. tá a bá lè ṣe bí lẹ́tà ọkọ̀ wá ti yípadà ọlọ́run jà lè ṣe o. ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا وإذا لآتيناهم من لدنا أجرا عظيما ولهديناهم صراطا مستقيما ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون. سبحانك اللهم بحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك سبحان ربك رب العزه. àbí aluburanu wà mbẹ àbí taawun wà mbẹ tọba rí mbẹ kọdà kọ pẹ̀lú nǹkan jọmọ ṣe é sàmù lọ ọdà àjàmá wà nù ọdà àtàmúdọ́nù mùsùlùmí nù mọ́tò tó sọ ní. ọdà àtàmúdọ́nù mùsùlùmí ni pé ọmọ wa tó wà ní ayé institution kò gbọdọ̀ dágbé mọ́tò tàdọ́nù lẹ́sẹ̀ ayé institution mss kọ́ máa ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀mẹ́ tí èkó mẹ́ kọ́dà bọ́ jẹ́ àmìlú mss gbèsè àmìlú tàdọ́mú nù ọ̀dà tàdọ́mú nù kìí ṣe ọ̀dà ọdún mẹ́wòó ní kí n sọ ọdún mẹ́wàá lónìí ọ̀dà tó ti lé ní 17 years ni. Ibrahim Sọláhùdí ọlọ́nkọ́ fọ̀rùn kẹ́ níjọ́ tí bẹ́ẹ̀ kọ́ education lọ́wọ́ nílà tó dáre branch tàdọ́mú mùsùlùmí lẹ́mbẹ́ alọ́ stop ẹ̀ pé kọ́mọ́dà alẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ program alọ́ stop ẹ̀ àdékọ́mọ́sọ́ pẹ̀lú mss ni ọlọ́nkọ́ fọ̀rùn kẹ́ Jibril Alabi Muhammad bẹ́ẹ̀ ni gbogbo orú wọn MSS pẹ̀lú MSS wọ́n jẹ́ àmìrò MSS ẹlòmíì jẹ́ lẹ́gbẹ̀ẹ́ ẹlòmíì jẹ́ olórí dáwà kọ́mítì tó yẹ pé tàdọ́mùrù tó de kọ́ ọ ni ṣùgbọ́n ó dá tàdọ́mùrù ni pé MSS pẹ̀lú jẹ́mọ̀ tẹ̀wà mbẹ́ kọ́mọ́ mọ̀dá fìtínà lẹ̀ alimuhimu jamatu ahamu ni ta n sọ̀rọ̀ jamatu ahama famata òun tọ̀ wá kú mata mi tata jahiliya òun tọ̀ kúkú aláìmọ̀kan ikú àìmọ̀kan ló kú sí ẹ ń bá yakó lábẹ́ amiru mùsùlùmí amiru mùmíní lágbàáyé
àbí khalifatul muslimin òun tó ti kú kèfèrí gbólóò yẹn kò sáyé láti sọ tó dó wa man qatala tata rọ́yàtì asabiyya ẹ bá ń jà lábẹ́ àṣẹ àṣẹ tiẹ̀ ń ṣe tèmi ìmọ̀tara ẹni nìkan ìjà fún tẹ́ni ẹni nìkan tí ọ̀kan tẹ̀lómi àfa yakidobu lè asabiyyatin aw yad'u ila asabiyyatin kẹ́pẹ́ nítorí tèmi sáni nítorí ẹ̀já ìnísìn nítorí ẹ̀bínú sẹ́ni tí ń bínú sí nítorí ẹ̀yọnu sẹ́ni tí ń yọnu sí òun tọ̀hún àwọn yà ń sọ̀rọ̀ àsọ̀bíyà àbí ń sànàṣe fún ìtọ́jẹ́tara ẹ̀ nìkan gbọ́dọ̀ àsọ̀bíyà kọ́ sáyé wa fakotila wọn á pa sórí ẹ̀ wọ́n pa sí orí ẹ̀ fakitlatuhu jahiliyatun pípa rẹ̀ ká pa sórí jíjà fún jahiliya ni rawahu Muslim hadisi sahih Muslim hadisi ọ̀parí o hadisi ẹ̀kú jùlọ ẹ̀ lọ àdàdo ni o ìyẹn sì ni àyà tí gbogbo àwọn àfáàtì ń wá sọ́ọ̀tù Ali Imran àyà 103 sura kẹta àyà 103 wọ́n á tọ́jú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ̀míà واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. àyà àwọn àfa mẹ́ta ló ti tu fún wa èmi ò ní túmọ̀ rárá orí ẹ̀ láyà ń forí sọ ìyẹn náà fà á tí bàbá wa Sheikh Abdulaziz bin Abdullah bin Abdulrahman bin Baz rahimahullah ta'ala tí wọ́n sọ̀rọ̀ Majmu' Fatawa tiwọn al-Mujallad al-Thalith volume 3 wípé èyíkéyìí jama islamiyya àbí jama'atu islamiyya tó bá wà nínú ìlú kan tó yẹ pé ìpè wọn ila al-kitabi wa sunna ni fàyà jama'atun wahidatun la jama'at tẹ́tẹ́ al-kitabi wa sunna máa ń pèpè sí jama ìyọkùnso níbẹ̀ kì í ṣe jama'at jama sunna wal kitab jama isatu bi wa ikomatu sunna jama tadabur muslimin jama tu burhan jama tu khatu al-islamiyya al-amiyya jama tu ta'awun jama tu kinikan gbogbo jamaati tẹ́tẹ́ ila al-kitabi wa sunna bani jama ìyọkùnso lani Allah jama iti baba ibn Baz winu iti lajẹ tó daima ifta Saudi Arabia ta winu ìyẹn la ṣiṣẹ́ photocopy ẹ̀ ń jọ sí wàásì tàbí ọmúnú táwọn yẹn rà sẹ́gbẹ́ tí mẹ́mẹ́rù àbẹ̀tí ọba kálukú ti mẹ́nu ẹnu èmi tí mo sì ní tí àtà photocopy náà rí bọ́mọ ti mẹ́mẹ́ dáadáa tó gbé mu ti kà bó sì tó kó wọn wá lónìí náà wọn bẹ́ẹ̀ tó sí torí abalẹ̀ ní tí ó sọ pé kò rí bẹ́ẹ̀ jẹ̀mẹ́ ẹ̀yọ kò sórí gbogbo jẹ̀mẹ́ àti mẹ́lẹ̀ ìjẹ̀mẹ́ ẹ̀yọ kan ni tó yẹ ká kìtà wọ̀ sọ́ra torí pé tẹ́lẹ̀ wífẹ́ ẹ̀dẹ̀kẹ́ lè wọ́n náà wí ìtọ́ wọ́n wílẹ̀ mi náà wí kí á ní yàtọ̀ wa ibi tá a wà ibi tó lọ́wọ́ ní kẹ́ni kọ̀ọ̀kan wà ló ṣe sábà bí tó kọ ìyàtọ̀ kò ní wàhálà kankan nu ìyẹn ló sì fàtírà àti alájẹ ahmed náà kékeré wọ́n tó lórí ẹ̀ka jẹ́ ahmed Tiyami kọ́lọ́ba asánẹ́sánni tí àtàn náà kékeré ẹ̀kan tí orúkọ tí a ní pé jama'atun wahidatun la jama'at ìtẹ́sí gbogbo àwọn àfáàná àgbáyé tẹ́ẹ̀ka Albani náà sọ̀rọ̀ ló tẹ́ àwọn pé gbogbo jama ti bá ń pèpè lọ sí ojú ọ̀nà táwọn Sàláfì sọ́ọ̀lì pèpè sí jama ẹ̀yọ̀ kòsò ni wọn kọ́dà bí wọn kọ́ rẹpẹtẹ gbogbo wọn bá jẹ thousands jama ẹ̀yọ̀ kan lẹ́rí ìdí mẹ́ta ń fẹ́ ọ̀nà ó sì bẹ́ńtò sí ìlú lẹ́wọ̀n torí jíjí lẹ́wọ̀n sọ pé ó tètè mú lẹ́lẹ́ẹ̀kan torí sì láti wá tì í ẹlẹ́ẹ̀kẹrin tó dójú ṣe jama ìsàmìyà òní tawjih islam bi tariqatin kamilatin mustanada fi dhalika illa al-Qur'an al-karim wa sunnah an-nabawiyya la ziyadata fiha wala naqs biha ẹlẹ́ẹ̀kẹrin òní tawjih kíni yẹ tawjih wadduha yuwaddihu tawdihan kásìpáyà nǹkan tó lè wúyàn lójú tí ò yẹ ọ̀pọ̀ èèyàn ẹ sọlọ́nà tí ó gbà yé ẹ sì payẹ́ ẹ̀fẹ́ ni tí ò yé kálí mọ́ tí ń jẹ́ ìsìláàmù. iṣẹ́ ìjẹ̀mọ́
òun ni pé àṣìgbọ́ àìgbọ́yé ẹnbẹ fún àwọn mùsùlùmí tá a rò pé àwọn àti Ahmadiyya nǹkan kan náà mùsùlùmí jọ ni wa pàápàá jọ ẹ má tẹ wá rọ tọwọ àbára wọn sáásí tani Jama'atu Ahmadiyya the true Islam bẹ́ẹ̀ sì ni the false Islam the fake Islam ni ìjọ yàwó èèyàn tàbí lọ pé wọ́n ṣe mùsùlùmí iṣẹ́ àwọn ìjọba ní kọ́kọ́ là yàwó èèyàn kí ni ààyè tí ń bẹ níbi tọ̀rí kọ́ ọgbà tọ̀rí kọ́ àwo tó fi tẹ́ ọlọ́ọ̀lẹ́ tó fi sí ẹ̀mí ẹ̀sán mílẹ̀ tí ń ṣe lánàá ààyè òní bẹ lára iṣẹ́ Jama'atu Islamiyya ni kẹjẹ káwọn aráàlú ọmọ káwọn bá kó sínú páńpẹ́ tó gbé ìjọ sọ pé sẹ́lẹ̀ ó ṣe yóò sì lọ wọlé tí èmi jẹ́ sẹ́lẹ̀ ọdún ọlọ́run nígbà yẹn pé àwọn onítọ̀rí kọ́ kó àwọn èèyàn lọ síbi sàárè wọ́n gbọ́dọ̀ fún àbàbà tí ń bẹnu sàárè ẹ máa lọ tàwa fún sàárè ẹ máa lọ képe sàárè ẹ máa lọ foríkalẹ̀ fún sàárè tó o kẹ́ ń bá ṣe rẹ̀ ó tó ti di mùsírìkù iṣẹ́ Jama'atu Islamiyya ó ní kẹ́ ẹ má dàkẹ́ ẹ jẹ́ tí ó yáwó èèyàn jẹ́ ó yáwó èèyàn lọ́tọ̀ lọ yìí olùkọ́ kò wá dákẹ́ ilẹ̀ tó ọ̀rà ń jò ní ọ̀rà alẹ̀ 45,000 naira àwọn ilẹ̀ tó talẹ̀ rẹ fẹ́ lómi ọmọ ń jà lórí àti gbalẹ̀ rẹ padà ìsáàmù ló ń wò ó rẹ pé bí ọ̀rọ̀ àbájẹkọ́ bàjẹ́kọ́ kan ìwọ́n ọmọ dúkìá tiẹ̀ dáàbòbò tọ́lọ́ ní ọkọ̀ ọlọ́wọ́ bí ájọ́ ọ̀dájọ́ ọgbà lọ́yà tó yà lọ́kọ́ tù torí 45,000 naira ìsáàmù làwọn yẹn sì ń kókó pé gbogbo lórí mọ́lẹ̀ yìí tẹ́fẹ́ parẹ́ yìí tí wọ́n náà wọ́n tún bá wọn dá sàpé bó ṣe wù ní àṣemọ̀lẹ́ ẹni wọ́n ṣe sáàmù bá ṣe wù yẹn o. inna alladhina yaktumuna ma anzalna minal bayyinati wal huda min ba'di ma bayyanahu lin-nasi fil kitab ulaika yal'anuhumullah wa yal'anuhumul la'inun. ọlọmọdé gbé àjọsí kẹrẹ o àáfà àtijọ́ rọ́ìdù bùnú Abdulhadi inú tí àtijọ́ Mumaratul Haq òun náà mẹ́ntòsí ìdí mẹ́ta ni ìdí alákọ̀ọ́kọ́ rẹ̀ ó ní ibi tó ti sọ̀rọ̀ al-mujahada wa ibi ojú sẹ́sìn ọlọ́run bàbá yẹn sọ ọmọkùnrin ṣeré ó ní lóòní tá a wà nínú rẹ̀ yìí Jama'atu Izalatu Bid'a wa Iqamati Sunnah ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ ìkan jẹ̀mọ́ yẹn púpọ̀ lóòní tá a wà nínú rẹ̀ yìí àwọn wasailu dáwà àná yàtọ̀ sí wasailu dáwà lónìí àwọn irinṣẹ́ ọ̀nà tá a tọ́ tá a fi pépè lánàá ó ti yàtọ̀ sí tòní tẹ́ ẹ bá ṣe tànà ẹ fi tòní kún o gbogbo Jama'atu Islamiyya wọn gbọ́dọ̀ làkàkà lórí pé ká máa tẹ ìwé jáde irú ẹni tálà jábùdù lábàlẹ̀ kan àwọn tí àkàwọ̀ tó yẹ ká tún sédè wa ní àtúnṣe Yorùbá àtúnṣe òyìnbó tí wọ́n wá àwùjọ wa wá táwọn èèyàn lè rí òdodo ní ti ń jẹ́ Islam agbọ́dọ̀ máa ṣe irú èèyàn á máa fán kọ́dà bó ṣe pamphlet olóyìnbó méjì tójú tẹ́yìn nìkan lèyàn lè kọ̀ nǹkan lé lórí nípa àkídà ẹ̀tẹ̀jáde ẹ̀kọ́ nǹkan jáde lórí tawhidul asma wa sifa bó ṣe pọ́lọ́ nìkan lágbọ́dọ̀ máa ta àgbọ̀dọ̀ pé yá rọ́kọ̀ yá hílù àbí nǹkan yá ṣàdàbà bílù bó ṣe pé yá Allah yá Rahmanu yá Wahhabu yá Razzaqu lágbọ́dọ̀ wí ẹ̀kọ́ nǹkan jáde lórí ẹ̀ ojú méjì lásán ẹ̀ máa fún àwọn èèyàn lù kọ́dà bẹ́ẹ̀ afẹ́ tẹ̀ mọ́ta 10 naira ẹni ọ̀rọ̀ ntọ́wúlò fún bu aláyà tí lọ́rùn ń rèé 10 naira àwọn èèyàn máa mú wa pété dà kọ́dà bí òwúlò fún ọkọ̀ rà náà kó n lọ wo ti mẹ́nu ẹ̀ nítòsí wúlò ní mẹ́nu ẹ̀. ìwé pẹlẹbẹ ẹ máa ṣe jáde ìwé tẹ̀yẹ̀ lè ta 50 naira tó gbogbo yẹn yóò lè rà ìwé 100 naira tó gbogbo yẹn yóò lè rà ẹ máa ṣe jáde. dáwà gbọ́dọ̀ gorí rédíò lọ dáwà Izalatu Bid'a wa Iqamati Sunnah àwọn èèyàn tó jẹ́ ọmọ àrèwá tí ń gbé Ìbàdàn wọ́n wá bùkátà sí kí ìzálà bẹ̀rẹ̀ wá sí lórí rédíò ilẹ̀ Yorùbá lédè Haúsá táàbà tún rédíò Nàìjíríà Kaduna àgbọ̀wá sí Haúsá táàbà tún rédíò Sókótó àgbọ̀wá sí Izalatu Bid'a wa Iqamati Sunnah olóye ẹgbọ́dọ̀ bẹ̀rẹ̀ wá sí lédè Haúsá ní rédíò wa ní Premier FM ní ọ̀jẹ̀ ní o OY ní ọ̀jẹ̀ ní o amúlùú ní ọ̀jẹ̀ ní o àgbọ̀dọ̀ bẹ̀rẹ̀ ìṣẹ̀dé ọjọ́ 30 minutes lẹ́ẹ̀kan lọ́sẹ̀ 156,000 naira ní orí amúlùdùn for 13 weeks 156,000 ẹni kò sọ ní òfò ẹlẹ́yìn jókòó ìlàlẹ̀ yìí
wọ́n á sì gbọ́dọ̀ máa lọ àwọn road safety corps tàǹbẹ̀ lórí èké wọ́n ní àwọn wọ́n ṣe gbé àwọn débàdàn ni kò tí ju oṣù mẹ́ta lọ oṣù méjì ní ìsìnàdé ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbọ́ Yorùbá wọ́n ní bí kúṣù àṣẹ ń káwọn náà tó tà wí àwọn ọ̀gbọ́n tà wí ẹ bá àwọn nìkan tí wọ́n mọ̀ tún sáwùsáwù àti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o àwọn èèyàn ló sọ pé ìwé ọ̀pọ̀lọpọ̀ àwọn làwọn gbọ́ Yorùbá pé ká máa sọ tá à ń sọ lọ́n Yorùbá wa ó fi hàn pé àwọn èèyàn bẹ́ẹ̀ níbi tí wọ́n bùkátà sí ká máa gbọ́ wá sí. bẹ́ẹ̀ ni gbogbo jẹ̀mọ́ ẹ̀ gbọ́dọ̀ lọ special program ìbáàdó ìṣẹ́jú márùn-ún àwọn amọ̀ra program ìṣẹ́jú márùn-ún láwẹ̀ ìṣẹ́jú márùn-ún ní rédíò Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí Premier FM ìṣẹ́jú márùn-ún 4,500 naira ni ìṣẹ́jú márùn-ún sì ní ìṣẹ́jú márùn-ún tán ìṣẹ́jú mẹ́ta àbọ̀ pọ̀ tẹ́ ìṣẹ́jú mẹ́rin lẹ́ lò ṣùgbọ́n tẹ́ ẹ bá mọ̀ ló wà láì ẹ sọ̀rọ̀ sára ti kọ́ àyà kan àtàdísì kan kí àyà ṣàlàyé mádìsì tẹ̀lé ọlọ́jà gbọ́ ìjùbá òdi lọ́la agbára Ọlọ́run ó ti parí ó ti tó máa wí báwọn ó ti tó báwọn lójoojúmọ́ ìṣẹ́jú márùn-ún ìkọ́ ọmọdé ti gbọ́ àwọn èèyàn kò ní jẹ́ pé orin náà fi gbogbo ojú ayé bọ́ dáwà orí rédíò yóò máa lọ ẹgbẹ́ tó bá lọ́wọ́ dáadáa dáwà orí tẹlifíṣàn yóò máa lọ ẹgbẹ́ tó bá lọ́wọ́ dáadáa wọ́n mọ rìkọ́ọ̀dù kíní tẹ́gbẹ́ kalẹ̀ yìí gbogbo wọn àti sáwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan ṣe kútùbà àjímọ̀ torí náà fòtò bá ń lẹ̀ Yorùbá kútùbà àjímọ̀ ní Papua New Guinea talọ́mọ orílẹ̀ èdè Papua New Guinea ibẹ̀ la ajibi kálábì àṣìṣì wa àwọn bẹ́ẹ̀ lébàá ìwọ́n àlọ́lídé wọn Nàìjíríà wà lólé fún wọn àwọn ìmáàmù Papua New Guinea lẹ́gbẹ̀ẹ́ Australia Papua New Guinea wákàtí mẹ́ta lọ́la Papua New Guinea àti Australia láàrin fa ìwé Pacific ní Papua New Guinea kútùbà àjímọ̀ tààrà ajibi kálábì àṣìṣì bá ṣe ní ọdún kan tó bá di ọ̀sẹ̀ kejì lẹ́yìn tọdún parí báyìí tába ṣe léyà tán ogúnjọ́ lẹ́yìn iléyà ọ̀sẹ̀ tó bá tẹ̀lé báyìí wọ́n tẹ̀ jáde ní ìwé ìrìn tí gbogbo ara Papua New Guinea ọmọ ra wọ́n túbọ̀ ọdún kan àwọn àṣẹ wọ́n túbọ̀ kẹ́ngbẹ́kẹ́ngbẹ́ lọ tẹ́tọ́ bí a ṣe sílẹ̀ parí sí. ara ń tẹ àwọn ẹgbẹ́ ìṣàgbọ́dọ̀ máa ṣe tí a fi di pé dáwà lápá láwùjọ ìkànnú ẹnu olóyè tìjú lẹ́gbẹ̀ẹ́ mi ẹlẹ́ẹ̀karùn fáwọn ẹgbẹ́ Islam tá a bá kóra wájọ bá ṣe kóra wájọ yìí nínú ẹgbẹ́ kan tí wọ́n pàdé báyìí tó láàṣẹ kẹgbẹ́ ní àsìkò wákàtí méjì mẹ́ta lọ́sẹ̀ tí àwọn àfa àtọ̀dáńgájá nínú ẹgbẹ́ wọn tí wọ́n mọ̀ sí tarbiyatu wa tarshid àtẹ̀bíyá wa tarshid ìtọ́ ìyàsọ́nà ìrèyàn ọgbọ́dọ̀ máa lọ ìrèyàn táwọn tíra tá a ṣe fi rèyàn bẹ tíra ti gbọ́ abẹ́lí sọ̀làwọ́dì náwó ẹ̀sìn ó lókè lẹ́ẹ̀kan tí ìdánilẹ́kọ̀ọ́ gidi bá ń lọ ní àwọn ẹgbẹ́ Islam inú tí àtọ̀ káwọn afọ ọmọ ké fáwọn ọmọ ẹgbẹ́ kálímọ̀ tí ń jẹ́ sẹ̀ríà ìsàmíyà àṣeyásátó àlìsàmíyà ti Ibn Taymiyyah àṣeyásátó àṣẹrẹ̀yà Ibn Taymiyyah rahimahullah ta'ala inú tí àtọ̀ ká máa fẹ́rọ̀ bá àwọn ọmọ jẹ̀mọ́ wa ni táwọn yóò fi mọ kí ni ìyàtọ̀ tẹ́ ń bẹ láàrin ìlànà òfin tọ́lọ́run àtòfin àtọwọ́dá tí ń lọ lágbàáyé tó ń gbé lárugẹ kálímọ̀ pẹ́kọ̀rọ̀ fún ni tẹ́ ń gbé ká ìsáàmù ní nǹkan 1000 democracy wa bọ̀rọ̀ 10 out of 1000 wọn pariwo bí bàtà pé gbogbo nǹkan ní bẹ lọ́dọ̀ nǹkan dá. olóyè ọ̀gá ti. ومن أحسن من الله حكما لقوم يوقنون. Suratul Ma'idah aya 50 Surah 5 aya 50 ẹja padà bẹ́ẹ̀ kí n bá lè mú nǹkan kékeré okùn kékeré kí n bá lè mú ẹ̀rí kan wá lórí rísìwò la fi nídìí ká máa ríra wa àwọn àfa ọlọ́nkọ́ bá kẹ́ wọn nínú tíra òṣùlù dáwà bùkẹ́bí zèdánì ti mọ́wájú mi ojú 114 rẹ̀ wọ́n ní lam asama Umeru bunu Wahabi radiyallahu anhu nígbà tí Umeru ọmọ Wahabi gba Islam qala Nabi sallam fakihu akhakum fi dinihi àrẹ́bí sọ fún àwọn mùsùlùmí tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ gba Islam ṣáájú ẹ̀ ẹ fi ìmọ̀ ẹ̀sìn fíkìú ìmọ̀ ẹ̀sìn àgbọ́yé ẹ̀sìn ẹ fi mọ́ ọmọ ya yín ẹ̀sìn tó ṣẹ̀gbà yìí ẹ fi mọ́ ẹ̀ mọ́ wakọ̀ wíwú al-Qur'ana ẹ jókòó tiẹ̀ kọ́ ní Qur'an bí ó ṣe máa ké àfa kò sáyé láti rọjò lórí ẹ̀ nǹkan karùn-ún náà àwọn ẹgbẹ́ gbọ́dọ̀ rí àwọn tí mẹ́ńbẹ́ torí pé àtọ̀ ni wọ́n á sí ìta gbangba tá à ń ṣe káàkiri
ọ̀tọ̀ ní káwọn tó fẹ́ sẹ́wọ̀n ìsàmì gẹ́gẹ́ lẹ́kọ̀ọ́ sẹ́tàn bẹ́ẹ̀ ṣe afẹ́ kó yẹ kó n bá dẹ̀ lọ sí ìgbèríko lọ sí wáàsí tẹ́lifí àkàgbọ́dọ̀ wà lórí pé tá a bá débi tá a lọ yọ ọmọ ìwúlò àgbà sí wáàsí fáwọn tá a lọ bá torí wáàsí mọ́sáàsì àdúgbò tèmi àrí Ìbàdàn ó yàtọ̀ sí wáàsí ọ̀nà òkú tẹ̀sán lọ báwọn èèyàn wọn àwọn ọmọ fati àké wọn ọmọ tí játa àyà ọ̀pọ̀ wọn kò sáyé rẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà ibẹ̀ lọ́rọ̀ wà ṣùgbọ́n ìní sọ ọ̀pọ̀ iṣẹ́ kẹfà tó ń jẹ́ iṣẹ́ gbogbo Jama'atu Islamiyya lórí ilẹ̀ ayé bíi tábàdí wọ́n wà láyé ó ní wọ́n ṣẹṣẹ ìṣe Dawlati Islamiyya al-Alamiyya wọ́n àlàra ṣe àlẹ́ khalifa gbogbo Jama'atu Islamiyya ti ṣe tó ń gbẹgbẹ lágbàáyé ó gbọ́dọ̀ mọ̀ ṣẹ́ lórí báwo la ṣe gbé Khilafatu Islamiyya dé lórí ayé Islamic Empire wọ́n ló ṣe dé lórí ayé tí a khalifa yẹ kó sọ́sọ́ mọ́ dárí gbogbo mùsùlùmí ayé àáfà wa kan Dr. Abdulhadi Abdulrazak inú tíra rẹ̀ kan tó ṣe lórí ọ̀rọ̀ sharia al-islamiyya orúkọ tí a ní anidomu asiyasi fil islam anidomu asiyasi fil islam ètò politics nínú islam àfa oní al-ahkamu sultaniya Mawardi wọ́n ní ẹni tí ó bá jẹ́ khalifatu muslimin lórí ilẹ̀ ayé àwọn ṣùrùtù kan wà lóòótọ́ gbọ́dọ̀ wà lára ẹ̀ mo rò pé Mawardi yóò sọ pé ṣáàtù méje ni bí mo ṣe ń rántí lọ́wọ́lọ́wọ́ dà pé méje ló ń pè ìparí rẹ̀ ẹlẹ́ẹ̀kì tó fi ṣe parí rẹ̀ òní à ń yakuna Qurashiyyan ẹni tí ó jẹ́ khalifa gbogbo ṣe ayé Qurayshi ní ọ̀jẹ̀ ọ̀rọ̀ mẹ́ lórí ẹ̀ o Ibn Taymiyyah sọ̀rọ̀ lórí ẹ̀ inú volume 20.2 fatawa rẹ̀kẹ̀tẹ̀ ọ̀rọ̀ mẹ́ lórí ẹ̀ àkọsáyé àti àlọ́ alimuhimu gbogbo amíru kọ̀ọ̀kan tá a ní lórí jẹ̀mọ́ kọ̀ọ̀kan tí dáwà wa bá tọ ojú ọ̀nà tẹ kọ́ máa tọ̀ lọ díẹ̀díẹ̀ gbogbo ẹgbẹ́ kọ̀ọ̀kan náà mọ̀ pípẹ́ lọ síbi pé báwo ni mùsùlùmí ó ṣe ní khalifa kan lórí ilẹ̀ ayé tó darí wa tó dé ìyàwó lórí ní jẹ́ mùsùlùmí ìṣí ogun kúrò ní western world lọ bá wa ní eastern world máa lọ da mùsùlùmí ogun tó pẹ́ ń lo sharia ní Afghanistan ìmọ̀ lọ jagun ní Iraq tí ò ní weapon of mass destruction tí North Korea akéde fún gbogbo ayé pé ò ní weapon of mass destruction òun ti atomic bombs òun sì ṣe proposal láti destroy United States of America tó máa attack o láti ọdún méje títí yí atomic bomb ti ń tẹ̀sẹ̀ wọ́n ní omi òkun wọn ò gbé ogun lọ́ba tó tó wọlé ṣe mùsùlùmí ìtẹ́gbẹ́ wọn suspect pé ó lè ní tí ó sì ní wọn lọ́ọ́ dàgbé mẹ́rin destroy ìlú wọn pọ̀ lórí ilẹ̀ kò sí tóbi kò yẹ kó mùsùlùmí ò ní olórí wọn sọ wá dẹni tó dúró lọ́tọ̀ọ̀tọ̀ Saudi Arabia dúró tiẹ̀ lọ́tọ̀ pẹ̀lú bó ṣe kéré mọ́ Kuwaiti ẹ̀ta orú èèyàn less than 1 million èèyàn olùgbogbo ọmọ Kuwaiti èèyàn ti gbébẹ̀ sí lè 5 million àjòjì ní ọmọ afẹ́ gbọ́ lé lọ nípa àkọ́kọ́ ń bu rẹ̀ wọ́n gbà ń rọrùn ni òun náà dádúró tiẹ̀ lọ́tọ̀ tọrọ Saudi Arabia ọ̀kan títí Saudi ti Kuwaiti ọ̀kan Saudi United Arab Emirates tó dúró tiẹ̀ lọ́tọ̀ tọrọ ohun tí ń ṣẹlẹ̀ ní Kuwaiti àti kọ́tọ́rọ̀ ọ̀kan ti kọ́tọ́rọ̀ ọ̀kan òun náà kọ́tọ́rọ̀ dádúró tiẹ̀ lọ́tọ̀ 800,000 wọ́n sọ wá di olùkàkùn sí tiẹ̀ ẹ̀sìn tí lọ́tọ̀ọ̀tọ̀ àwọn kan wá sọ àwọn di masters orí wa pé èyí tó ń ṣẹlẹ̀ Nàìjíríà ká wọn èyí tí ń ṣẹlẹ̀ Saudi Arabia ká wọn èyí tí ń ṣẹlẹ̀ ní Pakistan ká wọn èyí tó ń ṣẹlẹ̀ Afghanistan ká wọn wọ́n á ní kọ̀ ká wa tá a dọ́mọ̀ ìyá wọn. wọ́n defend and rule ní àfa wọ́n á sọ ọ́dà kú ẹ̀tẹ̀ láyé kọ́ ọwọ́ akọ ẹni náà tẹnu ẹ̀ gbọ́rọ̀ tó o pé ẹ̀dá kẹ́mi tẹ́ ẹ sọ kọ̀ọ̀kan yìí ẹ bá sì tún dá sí ẹ kábùkù níbo tọ̀ wá khalifa ló lọ sọ àwọn khalifa ló lè sọ Umar gbọ́dọ̀ kàtọ́ wà Mẹ́dínà ara Róòmù ọmọ ẹ̀tọ́ ara tábà gbórúkọ Umar ti mẹ́ Mẹ́dínà tí ó dé Róòmù wọ́n ọmọ ẹ̀tọ́ ara Róòmù Khalid bin Walid yóò wà ní pápá ogun yóò mọ̀ bàbá àwọn tọ́lọ́ bá àwọn ológun ayé ẹgbẹ́ gbogbo ogun ni wọ́n ní wọ́n kọ́ ogun 13,000 lọ fèsì 400,000 mùsùlùmí 13,000 ó lọ fèsì 400,000 ogun Róòmù wọn sọ pé jíìtù kún bí kọ́mi yuhibbuna al-mawta kama tuhibbuna al-hayat àwọn ètò ọkọ̀ abayín àwọn ilé ìtìpọ̀ fẹ́ràn ọkọ̀ bẹ́yìí sí fẹ́ràn sẹ́mi ayé ọlọ́run ẹlẹ́dàá o 30,000 sì fi ọ̀sẹ̀ gbójú àwọn 400,000 wọ́n fi mú wọn gbolẹ̀ wọn wú wọn lẹ̀ tuurutu kò sí tóbi ju pé olórí ibẹ̀ lókè lọ àbá siru fi sabilillah wa ala Allah udsu wallahu ma'akum tani bàbá tí yóò ti parí
sì lò sí à. ìyá rẹ̀ ń jẹ àwa lónìí ìyá olórí ọjẹ́ mùsùlùmí àwọn kèfèrí dá United Nations organizations wo ẹni wọn dálẹ̀ láti rí àwa mùsùlùmí ayé jẹ ebi torí rẹ̀ wá jẹ ni ebi ìtọ́jà UN lẹ́ni pé àwọn owó dáwọ́ láti Islamic Empire àtàwọn lábẹ́ Sultan Abdulhamid dáwọ́ tó Usmaniya ebi tó yẹ sáájú dájú ẹni rẹ̀ káwọn bá gbèrú mọ́ láíláí ebi torí wa ni wọ́n yá tó bẹ̀rẹ̀ abẹ́ àgbèrí wọ́n sáré pé gbígbẹ́rù ti ń bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ àwọn kan ti tó fínfín ní Sudan pé tágbára bá dọ́dọ̀ àwọn táwọn lọ bí báyìí àwọn kan ti ń sọ̀rọ̀ ní Afghanistan pé tá a bá parí ìtàsílẹ̀ ọ̀tọ̀ ìbí báyìí lọ́kàn wọ́n á gbà wọ́n á kẹ́sì gbogbo ayé pé ẹ̀jẹ̀ tẹ̀lé alẹ́ yẹn yàtọ̀ tẹ̀lé ọjà àbí náà tábàjẹ́ rán bàbá wa náà báwọn bàbá wọn ṣe wíjọ nínú tẹ̀ kàálà àwọn ọmọ náà tó ń bọ̀ nù bí ibà sọ náà tó gbèjà wa orí 46 wà lójú ogun ní Afghanistan for the last 9 years wò borí àwọn kan lọ́ba ṣé bí ibà sàrànṣẹ́ Ọlọ́run ò ti pa ẹ̀ẹ́gùn èrè kankan wọn láyé mọ́ ọlọ́run àṣẹ mùsùlùmí ní ìdíkà padà dáwà wa kí n tó sọ dáwà gbọ́dọ̀ máa sọ àlàáhódà rárá ìṣàwùdá láti sàbí àlàmíyà dáwà gbọ́dọ̀ máa forí sọlọ pé báwo ni mùsùlùmí ọlẹ́ bá ṣẹ lójú èmi ọ̀dọ̀ ọlẹ́ bá ṣẹ lójú àwọn ọmọ mi ṣùgbọ́n ẹ máa pẹpẹ ẹ̀sọ́ káwọn tó ń bẹ̀rẹ̀ káwọn tí ń bọ̀ lọ́la ojoogun ẹ̀ yóò padà dìde lágbára Ọlọ́run. eléyìí èsì sọ̀rọ̀ bá a bá fẹ́ ọ ti wà ní ọ̀rọ̀ tábìlì àṣà ti sọ́ọ̀lẹ̀ ni ọ wà ní àwọn àyà Kùránì àyà Suratu Nur wa'ada Allahu alladhina amanu Suratu وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون. وإن جندنا olóyè ẹkẹlẹ mi ti se. ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين. ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين. ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون. جزاكم الله خيرا. ìparí sọ́ọ̀tù sọ̀fàtì nìyẹn sura 37. àwọn onímọ̀
islam